Náà kíní kan ló gbé mi jáde ní ìrọ̀lẹ́. Mo fẹ́ ṣe ní short video tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo máa ń send lẹ́kọ̀ọ̀kan tí n bá ní kankan tí mo fẹ́ ṣàlàyé tí n dẹ̀ fẹ́ kó gba time àwọn èèyàn. So but mo wá rí pé tí n bá ní kí n ṣe 5-4 minutes tí mo máa ń ṣe yẹn, so likely kí àlàyé rẹ̀ ó máa kún níwọ̀n dáadáa. So mo dẹ̀ fẹ́ kí n ṣàlàyé níwọ̀nba. So k'Ọlọ́run jẹ́ kó yé gbogbo àwọn tí Ọlọ́run bá ní wá sí náà dé ọ̀dọ̀ wọn. So kí lọ̀rọ̀ náà ní tọ́pìkì tí a kọ síta yẹn. Ǹjẹ́ àwa Mùsùlùmí, ǹjẹ́ a wọnú náà ká tó wọ àlùjánnà? Àbí kí lèrò àwọn àfáà lórí àwọn àyátù kan nínú Al-Qur'an tó jẹ́ pé àwọn àfáà ní apá inú lórí ẹ̀. So tí wọ́n tara àwọn mufassiruna tí wọ́n tú. So ìwọ ni ó wá súnmọ́ jù tí ẹ̀mí Mùsùlùmí ó balẹ̀ lé lórí. So torí pé a rí àwọn wáàsí kan tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti ẹnu àwọn Fadilatu Dr. Sharafuddin Gbadebo hafizahullah wa ra'ah àti Fadilatu Sheikh Qamaruddin Yunus hafizahullah. Ọlọ́run bá ṣe dáadáa fún àwọn àfáà méjèèjì yẹn, àwọn bàbá wa méjèèjì. Pàápàá jùlọ lásìkò tí a wà yìí, àwọn wáàsí kọ̀ọ̀kan ń bẹ tí ń jáde ní àti ẹnu wọn tó jẹ́ pé gẹ́gẹ́ bí Mùsùlùmí àti gẹ́gẹ́ bí ọmọ kéwú tí díẹ̀ yé inú ẹ̀sìn, so ó gbọ́dọ̀ wá ṣàlàyé tó bá mọ̀. Pàápàá jùlọ fi hadhihi al-azmati ad-diniyya wa tasalluqati al-aqdiyya tó jẹ́ pé a wà nínú azima kan nínú rògbòdìyàn ẹ̀sìn òun la wà tó jẹ́ pé àwọn Mùsùlùmí gan ẹni tí mọ̀nà rẹ̀ ọba dúró dáadáa nígbà tí àdìsí tá Nábì ń sọ ni pé àsìkò kan bọ̀ so àwọn tẹ́ẹ̀dì tí wọ́n dúró sísìn tí wọ́n ẹni tó bá dì mẹ́sìn tó gbẹ̀sìn mú ó sì yẹ kó gbá mú gan yóò dàbí ẹni tó di ògùn náà mọ́wọ́ ni tí ó mọ̀ jó pé wo ni kí n ṣe mbẹ̀ so àsìkò náà dàbí pa àwà yìí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa wọ̀nyí tí à ń fọ̀rùn mímọ̀ wọn sásọ so wọ́n ń gbé wa lọ bí àwọn ibì kọ̀ọ̀kan tó jẹ́ pé mislu hazihi al-fatwa aw al-fatawa allati takharuju min fihim irú àwọn fatwa tí ń jáde ní àsìkò yìí látẹnu pàápàá jùlọ àwọn àfáà méjèèjì yìí fatwa kan tó jẹ́ pé la tuqarrib bal tuba'id aw tub'id fatwa tí ó sún àwọn èèyàn mẹ́sìn Ọlọ́run kò sún kò fa àwọn èèyàn so bí ìbá ti pé yóò mọ lé àwọn ẹni tó fẹ́ gbẹ̀sìn gan yóò tún wò pé kí lòun fẹ́ gbà so bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn Islam yóò le tó bá wọn ni so ẹ̀sìn Islam méjì náà ló gbé wá ó gbé al-ghilza wá líle ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni al-yusru náà ń bẹ́ẹ̀ ó le díẹ̀ ó rọrùn díẹ̀ so ìgbà míì Islam ò lé lọ́gbà Islam ò sì rọ lọ́gbà wọ́n ní gbogbo tó bá rọ̀ nìkan ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú ẹ̀sìn Islam nínú tọ́lọ́run gbé wá so fún ẹ̀dá mọ́nìyàn ní tó rọrùn ni àwa tí a bá jẹ́ ọmọ kéwú àtàwọn àfáà wa tí wọ́n ń pèpè tá a bá lórí iṣẹ́ dáwà yìí so èyí tó dáa jù òun ni pé kí wọ́n ní fíkìú wa nawazil àwọn tí ń ṣẹlẹ̀ lásìkò wa àti bí àwa environment wa tó láti ní kí àfáà tó fẹ́ jẹ́ dáíyà ẹni tó fẹ́ jẹ́ olùpèpè sójú ọ̀nà tọ́lọ́hun kọ́ mọ kí ní ń ṣẹlẹ̀ ní surroundings òun gbólóhùn tó ń wí kódà tó bá ṣe wò lè rí nínú ẹ̀sìn ṣé yóò tún ẹ̀sìn ṣe ni àbí yóò bẹ̀sìn jẹ́ ṣé yóò lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn ni àbí yóò kó àwọn èèyàn sínú ẹ̀sìn ṣé yóò da ṣákù iyèméjì ilẹ̀ fi kùlúbì nas fi kùlúbì mu'minin ṣé yóò kó wàhálà bá ọkàn àwọn mùsùlùmí ni àbí yóò ṣàlékún ìmánì wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ní gbogbo àwọn àfáà gbọ́dọ̀ wò so wọ́n ní okùn ewu ewu káwọ́ aruru àfáà gbọ́dọ̀ máa wò kí ni ń ṣẹlẹ̀ ládùúgbò òun kí ni tẹ́sìn tá àfáà ò bá ní àfáà gbọ́dọ̀ lẹ́ni tí ó máa nà kọ́là àkàbàr àwọn tí ń ṣẹlẹ̀ láwùjọ rẹ̀ kí wọ́n máa gbé wá sọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ tó bá fẹ́ ṣe fatuwa kan yóò yẹ̀ wò ẹ má jẹ́ àṣẹ̀sìn yín ṣẹ̀sìn pé Ọlọ́run ló lẹ́sìn ẹ jẹ́ ṣe bí ìgbà tó yẹ pàwọn alálẹ̀sìn tá à ní fi ọ́ bàjẹ́ à ní fẹ́ káwọn èèyàn dínkù mẹ́ra fẹ́ káwọn èèyàn máa pọ̀ sí ni so wúwo àwọn nǹkan wọ̀nyí so màá play díẹ̀ nú ọ̀rọ̀ wọn kí n tó wọnú ọ̀rọ̀ mi so àwọn nǹkan kan náà ń bẹ tán sọ̀rọ̀ pípa tó bá wọnú Islam wọn pa ni wọn sì gbá wọn sà o àwọn nǹkan kan wà nínú ẹ̀sìn tó bá ṣe ń bọ̀ wá ṣàlàyé lórí yẹn náà pẹ̀lú ògbó Ọlọ́run live ní ìṣẹ̀yẹn tí ò bá jọ́ la yóò jọ tún la nípa ẹni tó bá fẹ̀sìn sílẹ̀ kí ni òdodo ẹ̀sìn kí ni ìdájọ́ ẹ̀sìn gangan èwo lànàbì gangan practice èwo gangan lòdodo rẹ̀ so torí pé káwọn èèyàn mọ ká má ṣe àwọn èèyàn darí èmi sì lè há sí al-fatawa an-natina tìjú láti síwáṣù àwọn fatawa yìí pẹ̀lú fatuwa kan fi ghilza wa shidda so àwọn kankan bẹ tó yẹ pé tó lójú àwọn tí ẹ̀mí wọn lẹ lára ẹ̀sìn tàbá tẹ̀fẹ́ sàwọn fatuwa òun ni ó níwádìí tá a sì gbé kalẹ̀ tí àwọn èèyàn ó rí sí pẹ̀lú wa
mùsùlùmí ò rí sìn ẹni tí èsè mùsùlùmí gan ọkàn rẹ̀ ó fà wá látara bá a ṣe gbé àgbékalẹ̀ fatuwa náà ṣùgbọ́n káwọn gbé fatuwa kalẹ̀ ní gbé fatuwa pé kọ̀ọ̀kan mi pàápàá jùlọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí à ń gbọ́ látọ̀dọ̀ àwọn àfáà wọ̀nyí gbogbo àwọn tá à ń gbọ́ látọ̀dọ̀ wọ̀nyí so àwọn tó lójú méjì lójú mẹ́ta lójú mẹ́rin ni gbogbo ẹ̀ látòkè délẹ̀ kò sí kankan tó yẹ pé ojú kan lọ́lọ́run fi sí àbí lànàbí fi sí àbí làwọn àfáà kò sí kan táni gbogbo àwọn àfáà panupọ̀ lórí ẹ̀ ẹni tó bá wá mú kan nínú àwọn ará ulama àwọn opinions àwọn àfáà tí èsì pọ́lọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ tí èsì pàdánàbí ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ pọ́n so látòrí fọ́tò tí mo ṣàlàyé rẹ̀ níjó ni mo rá àwọn kan tí ò jẹ́ kí n tí jáde ni pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo rí tí wọ́n comment tí wọ́n rọ̀ comment lórí ọ̀rọ̀ fọ́tò tí mo sọ tí mo ti fi nǹkan kan síwájú àwọn gbogbo wọn ń sá fún kí ló tẹ̀sí dájú ọmọ sí anyway tó bá fẹ́ rọ̀nù comment lórí ẹnu yín so kọ́háwà kọfí halali ni àbí haram sì dájú ẹ̀ lẹ́yìn ìgbà kọ̀ṣẹ́ àwọn fọ́tò kọ̀ṣẹ́ á sọ̀rọ̀ nípa fọ́tò àwọn gbogbo yẹn títí tí ìfìrẹ́ni tí yóò ṣerú yín tí ó ṣe fatuwa lórí ẹ̀ lẹ́yìn ìgbà oníṣẹ́ wa ṣàlàyé fúnra àfa kan náà tóun náà ń ṣàlàyé pé àwọn èé ṣe gọlúgọ àfọ ògbúdọ̀ jẹ́ gọlúgọ táwọn àfa kan bá sọ táwọn àfa kan bá sọ táwọn àfa kan bá sọ so tẹ́yìn bá fẹ́ tẹ́ bá mú kan nínú ẹ̀ bóyá èyí tó le ni bóyá èyí tó rọ̀ ni bóyá èyí tó wà láàrin between ni tẹ́ fẹ́ mú so ẹ wá ṣàlàyé ìdí èyí tó le jù tẹ́ mú ẹ wá ṣàlàyé ìdí tẹ́ fi mú fáwọn èèyàn yóò wá gí àwọn èèyàn ṣùgbọ́n ká ṣe gbàtẹ́ pa lànàbí ọlọ́run kí ni ìdájọ́ nǹkan báyìí pọ́n láì ṣàlàyé anábì kan ṣàlàyé fáwọn èèyàn anábì ń ṣàlàyé gbogbo eléyìí help Islam pàápàá jùlọ ní Islam ń fèsì tí ń fèsì nílẹ̀ Yorùbá nìsín Islam ń fèsì a lot àgbọ́dọ̀ ṣùgbọ́n àgbọ́dọ̀ díjú páàrí so tí irú nǹkan báwọn bá wá ń ṣẹlẹ̀ tí wọ́n fi wá máa lo against Islam tí ó máa wálé àwọn èèyàn kúrò ní Islam àbí ẹni tó fẹ́ wọlé tí ò ní jọ́ fẹ́ wọlé nínú fátúwà kan tá a gbọ́ lẹ́nu àwọn dòkítọ̀ kọ́lọ̀ bá ṣe dáadáa fún wọn òun ni pé ìwọ tó bá ti fẹ́ gba ẹ̀sìn gbà pé tó bá ti kú mẹ́ọ̀ kọ́ gbà á mọ́ kí wọ́n ṣàlàyé fún ọ bíi ti ta ni sáà níbi ṣàlàyé bẹ́ẹ̀ fáwọn yẹn pété tó bá ti gba Islam tó bá ti lóòsì mọ́ ikú ni ó hábà wọn làkún kayfa tahkumun anna lakum mislu hadhihi al-fatawa kó láti rú àwọn fatuwa ta ló ṣe fatuwa bẹ́ẹ̀ lásìkò ànábì sallam ta ló ṣe fatuwa lẹ́yìn ànábì bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí so àwọn nǹkan tó lójú méjì ní tó lójú mẹ́ta ìfà tó lójú mẹ́rin ìwẹ̀ náà ni pé mùsùlùmí ọ̀wọ́ náà hábà so ìwẹ̀ náà ni ká pé ibi dandan ọlọ́run ìgbéjìnà sí kí ọlọ́run kan wá gbogbo ẹni tó bá ya fọ́tò hábà èyí tó sì jẹ́ pé èyí tẹ́ mú yìí ó ní ráàyù tó lẹ̀ jù ní gbogbo àwọn ráàyù táwọn afá àpamọ́ kọ̀ sí táwọn èyí ráàyù opinion tẹ́ mú ní tẹ́ dúró lórí ẹ̀hún tẹ́ fi ń ṣe irú fatuwa báyìí lórí àwọn èèyàn so opinion tó lẹ̀ jù ni anybody tí máa ti ń ṣe fídíò báyìí kò ti ń ya fọ́tò pọ́ọ̀sì rẹ̀ ó fídíò tó ń ṣe pọ́ọ̀sì ẹ̀ tó bá wà nílé rẹ̀ kí ni ó dì yóò di fọ́tò so tó bá ti ń sọ̀rọ̀ tó bá ti pọ́ọ̀sì ní halali ṣùgbọ́n tó bá ti pọ́ọ̀sì ẹ̀ báyìí ta lè yọ fọ́tò jáde ó ti di haram abadan ẹnìkan tó dúró lórí fatuwa àwọn gbádùn oríkèsí fatuwa gidi ṣùgbọ́n ẹnìkan tó dúró lórí ẹ̀ láfájà bàtà ẹni tó bá mọ̀ nínú yín àwọn àfà tí wọ́n ní ká má ya fọ́tò ọ̀pọ̀lọpọ̀ wọn náà náà mọ̀ sí fídíò èsì tẹ́ ń ṣe fídíò ẹ gbọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n ní fọ́tò ọ̀dà ká má ya ọ̀pọ̀lọpọ̀ wọn náà náà ní fídíò ọ̀dà ká má sí ẹ wo bàbá Albani ẹ lè rí fídíò wọn ẹyọkan ẹ lè rí wọ́n dúró lórí tí wọ́n wí ká má jàbàtà ńlọrin ó dúró lórí tó wí àwọn àfà tẹ́bá ní ẹni kan àfà yapẹnu lórí fọ́tò sí wọn yapẹnu lórí fídíò èsì tẹ́ẹ̀sẹ̀ fídíò àwọn àfà kan kéèké tán kan àwọn ẹgbẹ́ táwọn àfà àwọn fọ́lọ́wọ́ àwọn àfà kan èmi gbọ́kàn pẹ̀lú fọ́lọ́wọ́ ẹnìkan fọ́lọ́wọ́ àwọn àfà ní ẹgbẹ́ mọ́ praise àwọn kan mọ́ praise àwọn kílẹ̀ mọ́ ń bẹ̀ kílẹ̀ mọ́ ń pẹ̀ kílẹ̀ mọ́ ń pa ìdájọ́ ẹ̀sìn tẹ́lẹ̀ ń dá tẹ́ǹtẹ̀rì bọ̀ ẹnìkan lọ mú wìsádà nígbà táwọn nábì fẹ́ wà nílé Aisha wọ́n á mú pílò kan fún ànábì wọ́n á ya fọ́tò sí kámẹ́rà wo wọ́n fi yà sí kámẹ́rà mi láyé ànábì ni à ń sọ fún yín pé tí ẹ̀sìn ń wí ọ̀tọ̀ ní tẹ́ ń wí ọ̀tọ̀ ẹgbẹ́ gbági ẹ sọ àfà kan tó ní sùúrà fọ́tò tẹ́yìn sọ pé ká má yà káwọn èèyàn má yà láyè tẹ́ ni wọ́n jìnnà sí kí ọlọ́run irú fọ́tò tí wọ́n ní kí wọ́n má yà yìí ẹ sọ pé irú rẹ̀ ní ànábì wí ká bí pé tá ń ṣe kámẹ́rà náà èyí ṣe táàrí fọ́tò sẹ́yìn dàtúnà Aisha èyí ṣe táàrí Abubakar bàbá sẹ́yìn dàtúnà Nabi èyí ṣe táàrí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn nǹkan sọ fún yín tí ò yé yín ànábì sì ṣàlàyé mo fẹ́ kí ogun yín kó jáde dáadáa kí n tó wá ṣàlàyé tí ò yé yín fún yín pẹ̀ ni rùsùmù àwọn tí wọ́n máa ń fọwọ́ ya nǹkan tí wọ́n yà òun lànàbí wí wọ́n fọwọ́ ya nǹkan síbi ara sọ wọ́n fọwọ́ ya fọ́tò wọ́n fọwọ́ ya àwòrán nǹkan kìí ṣe pé ní kámẹ́rà báyìí wọ́n fi kíní yà báyìí ọwọ́ òun lànàbí wí kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan ló ti wí ó tún kọ níbòmíì náà òun ni aṣọ òun ni wọ́n lọ rà tí wọ́n fọwọ́ ya nǹkan sí tí wọ́n yà kí ni wọ́n yà síbẹ̀ gan kí ni fọ́tò tí wọ́n fọwọ́ yà gan á ṣàlàyé so tá ànábì fi wá kọ̀ òun lànàbí wí ẹ̀ ń sọ photograph
ìdí wọ́n sì ń ṣàlàyé fún wa ni pé wọ́n ní anything tí ò tó bá ti jẹ́ pé n tá mọ̀ yà yóò yàtọ̀ fún ẹ̀dá Ọlọ́run tọ́lọ́run ṣe. tó bá ti èèyàn ní ìsìn tí èèyàn bá ya fọ́tò èèyàn so kò ṣe mùdọ́hà tó khalqillah kì í ṣe pé ń ṣe bí ìgbà tó náà fẹ́ dá nǹkan bíi tọ́lọ́run kò sí bọ́lọ́run ṣe dá náà ni picture náà ni gbọ́n àgbàlagbà fà wọ́n support rẹ̀ nínú òfin mi ní support àtàwọn kọ̀ọ̀kan padà kó wá nígbà tí gbogbo wọn bá jáde torí ẹ̀ka ń dẹ́sìn rú ni ntẹ́ lè ṣe lẹ́ ń sọ fáwọn yẹn lẹ́ ń ṣe fatuwa ẹ̀ anábìyí ti wí bẹ́ẹ̀ nínú àṣà dínà matin fàógìlù fihi birrifq kò ní sú Ọlọ́run tẹ́lẹ̀ ẹ̀fẹ́ mẹ́sìn lé fún ẹ̀yin ní oṣù anábìyí láyìn yushadda dínà àwọn àti tó clear láyìn yushadda dínà ahadun ẹnìkankan ò ní mẹ́sìn lé kókókókó illa ghalabahu àyàfi kó padà fìdí rẹ̀ ní kẹ́sìn ó fìdí rẹ̀ janlẹ̀ yóò lọ́sẹ̀ sáwọn dókítà wà ń jò ní tẹ́lẹ̀ àtẹ́ntí wọ́n yà ẹni àánú ni wọ́n àwọn náà dọ̀wọ́n lọ ya fọ́tò gbogbo yín ẹ ti di gullible follower blind followers ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run báyìí ẹ rí ọ̀rọ̀ ànábì tí wọ́n kà jáde fún yín báyìí ẹ̀rí kan ní sọ fún mi pé ó ti ń tó kó àwọn ṣéèkù wálé àwọn dákun lọ́wọ́dọ̀ àwọn ṣéèkù kan ẹ̀ńkọ ọ̀dà owó kan náà àfa alùsùnà kọ wá inú àwọn alùsùnà kan wá kọ́ súnà lọ́dọ̀ wọn kọ́dẹ̀ náà àwọn àfa rẹ tó gbẹ̀rún ẹnu wọn gbá kí wọ́n kọ́ súnà lọ́dọ̀ àwọn ẹnu wọn wallahi làásìn kọ̀gbá wọn á kọ́ lọ́dọ̀ súnà lọ́dọ̀ ta ni. So ẹ ṣe àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ntẹ́sìn bá sọ tẹ́ ẹ bá ní opinion tí tẹ́ mú tẹ́ choose pé òtún náà àwọn aráàlú oríṣiríṣi opinion sọ wà nílẹ̀ èyí tẹ́ mú ni fine ẹ wá ṣàlàyé ìdí tẹ́ ẹ fi mú táwọn èèyàn òfin nínú wà nínú haira wọn ní wà nínú ìdààmú ìdàbò ẹ nípa àwọn èèyàn sí yọ́yọ́ uqsimu billadhi khalaqani mo búra pẹ̀lú ọba tẹ́mi mi wà lọ́wọ́ ẹ̀ ẹni tó dá mi tí ó pa mí kánú àwọn èèyàn wa tí wọ́n ń follow àwọn dòkítù lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n program yìí gbogbo wọn ọlọ́tí ni wọ́n yẹ kírun déédéé wọ́n ti gbá ọlọ́run sì ni wọ́n gba súnà làwọn náà bá ń ṣe àwọn olówó sì ni wọ́n tọ́lọ̀ ń kẹ́ wọn yìí bá dákọ̀ àdúgbò lẹ́kọ̀ọ́ àmì ń tọ̀ wọ́n mọ̀ ẹni tó bá bí mi pé kí n gbé jáde wọn pé ń tọ̀ wọ́n kọ́ jáde àti gbogbo àwọn brothers wọn yẹn níbi tí kìíní ilé koko wọn ní ẹ̀gbọ́ àwọn fúnra wọn padà táàdì wọn ní ẹ̀gbọ́ àwọn olè ṣe kìíní mọ́ gbogbo ọtí tí wọ́n mọ́ tí wọ́n padà sídìí ọtí padà wọ́n wá lé ju tàtẹ̀yìn wá lọ yóò ṣe fúngbà kan ní pàápàá jùlọ ńgbà tí ibi tí gbogbo wọn tẹ̀mí wọn ti shake nígbà tí dókítà lọ ya fọ́tò àti wọn lọ ya fọ́tò wọn ni ha gbogbo ń dáwọn yòókù yẹn mọ́tò pé àwọn èèyàn gọ̀ gan àwọn èèyàn gọ́ ẹ wàá rí wọn àwọn gullible followers wọn máa ṣe kíní kan lọ́tún ọlọ́mọdé àárí láyé táfìrí kankan náà àfáwáfín ṣùgbọ́n òdodo ẹ̀sìn àbí tí wọ́n bá ń kó wa lọ tán kó àwọn jàmáà lọ tí èyí bá sọ̀nà bẹ̀lẹ̀ sí mérílé kíláàsì ní ká jáde ká ṣàlàyé pẹ̀lú ẹ̀kọ́ ala kulli da'in min du'ati hadha al-asr in sọ pé èèyàn kékeré àbí tó tóbi àgbàlagbà bọ́ méke kí wọ́n lè liyakuna mabda'u da'watihim hadhihi al-aya al-karima allati amara Allahu biha nabiyahu an yatamassaka biha aya ẹni bọ̀dọ̀ tó wá fẹ́ sí wá sí ọlọ́run ti fún ànábì ní tí ó gbé síwájú tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ kí láyà náà olúwa ní udu ila sabili rabbika bil hikma ẹ pé àwọn èèyàn sẹ́sìn ọlọ́run ọba yín bil hikma pẹ̀lú wisdom ọ̀rọ̀ yìí ó rí bẹ́ẹ̀ bó lẹ ti fẹ́ gbé kalẹ̀ fáwọn èèyàn tó fi jẹ́ pé n tí àwọn kan ti pè é fún wọn ẹ̀yin ó rí ṣàlàyé fún wọn kọjá bẹ́ẹ̀ tí wọ́n fi gbọ́ yín ẹ fi wisdom sínú fatwa àmọ́kárí gbogbo ẹni tí wọ́n ti ń ya fọ́tò kò ní ìkẹ́ ọlọ́run haba tẹ́yìn fún ara yín mọ̀ fáwọn afá ya pẹnu lórí ẹ mú kan ní táwọn afá wí lélẹ́yìí o ṣùgbọ́n eléyìí lárí pọ́ dájú ẹ wá ṣàlàyé ẹ̀rí ẹni tó bá ti fẹ́ gba Islam ẹ sọ fún kó tó gbà pé tó bá ti filẹ̀ ọ́ pa ni o ṣẹ́ẹ̀sì rò pé nìkan gbarú Islam ni ṣẹ́ẹ̀sì rò pé sẹ́yìn lè gbé lé iṣẹ́ lẹ̀ kẹsìrú àwọn kẹsàrátọ̀ bí sùlọ́ àti ìṣòro fáwọn tí ó wọlé pé iṣẹ́ tó fẹ́ gbà yìí o tó bá fi lè sọjọ́ kan tó wá ọ̀rẹ́ ọ ni nǹkan kan kò sí tó kàn wá o á pa ọ ni sẹ́yìn rẹ̀ nìkan ní kọ́mpìnì ni ọba lè kí ọlọ́wọ́ jẹ́ gbẹ́sìn rẹ̀ kalẹ̀ bá abadan ẹ̀ gbọ́ òye ni yìí sì ṣàlàyé pẹ̀lú ògbó náà kí ọba jọ́la kí ọba jẹ́ ọ̀la yìí yọjọ́ tún la ti ń ṣàlàyé ẹ̀ Islam orí bá wọn eléyìí ti ṣe pé bóyá mo fẹ́ rárá mo sọ fún bẹ́sìn bá ṣe rí là bó ṣe rí làwọ́ sì wí ṣùgbọ́n ibi tọ́lọ́wọ́n ọba ti dè wá tí ọba ti kọ yádà wa so lima tuqayyidu nas èéṣe tẹ́ ń fìdí dé àwọn ènìyàn wọ́n lé àwọn yẹn kó ń di ẹ̀sìn ọlọ́run Islam ò rí báyìí
kìí ṣe bẹ́ẹ̀ ṣe ń píìkì rẹ̀ yìí kìí ṣe irú àwọn fatuwa yìí ni àwọn afáàn bẹ tí wọ́n ṣe irú fatuwa wọn ni àwọn aráwọ̀ oríṣiríṣi la ní ẹ píìkì yìí tẹ bá mú bẹ́ẹ̀ ẹ kàn píìkì fatuwa kan yìí tẹ́yìn mú ẹ kàn sọ ẹ ní sàlàyé ẹ ní sọ kankan kí ló dé orí bẹ́ẹ̀ kí ni táwọn afáwí kí ni táwọn afáwí kí ni táwọn afáwí. ìjà níbẹ̀ rọ̀ Ọlọ́run so níbi ọ̀rọ̀ fọ́tò tabára àwọn èèyàn tí wọ́n jáde wá ní tí òye wọn á sàlàyé ẹ̀ fún wọn ẹ má gba ìtànjẹ pẹ̀lú tí wọ́n ń gbé súrà àwọn lẹ́túrà mọ́ ibi pílò àyíṣà ara kí ni pílò kan àbí kọ́tìnì kan fọ́tò wọn fi yà ẹ́ńjìnì wọn fi ta fọ́tò mọ́lá jí òye yín nìyẹn nǹkan méjì péré lànà bí wọ́n pa fọ́tò tí wọ́n fọwọ́ yà tí wọ́n fi ọwọ́ yà báyìí àti tí wọ́n mọ léèrè mo tún wá rí ẹnìkan wọ́n á wò pé àwọn kan sì tún hé lìrú àwọn eléyìí wọ́n lọ mú àwọn márùn-ún tí wọ́n jẹ́ ní eré tí wọ́n mọ èrè wọn ní wọ́n ń tú sí pé wọ́n ya fọ́tò wọn àwọn tán ti kú more than 500 years ànábì ò tí dáyé ànábì láyé ò sí fọ́tò láyé rẹ̀ more than 500 years ànábì ò tí dáyé àwọn ènìyàn ti kú tí àṣetánì wá lọ bá wọn pé ẹni àwọn eléyìí wọ́n á lọ mọ èrè rẹ̀ pẹ̀lú amọ̀ wọ́n mọ èrè wọn pẹ̀lú amọ̀ wọ́n á fi ń wá àwọn fọ́tò táwọn èèyàn ń yà òkú lè rí mi kẹ́ orí fọ́tò bá rí mi lórí social media kí wọ́n máa post fọ́tò mi abadan mo sì níyàwó tí ń ṣiṣẹ́ fọ́tò ṣùgbọ́n tọ́lọ̀ bá wí àfahàn bí kankan tọ́lọ̀ bá ti tọ́lọ̀ bá lọ́pṣọ̀n mọ́ bí fọ́tò ìrìn àjò kìnnì kan tó ń lọ lú ìbò tá ń lọ lórí sí bẹ́ẹ̀ Islam kọ lọ lú ìbò ó ní láti lọ lú ìbò mọ́kà nǹkan ó ní láti lọ mọ́kà pẹ̀lú fọ́tò rìn lọ àwọn arájọ́ òun rìn lọ ni wọ́n tọ́ bá fẹ́ ya fọ́tò ó rìn lọ ìsìsìnà àti òní sọ́lọ́ ló ṣe é fún yín àbá nàbì àwọn ibi tẹ́ ẹ accept ara yín pé kìnnì kan driving light sáà nàbì ni ẹ máa drive ni anything tí ó bá ti ní di fọ́tò yín anything tọ́lọ́ bá ti pè ní haramu kékeré rẹ̀ púpọ̀ rẹ̀ kékeré rẹ̀ ní haramu anything tó bá jẹ́ pé haramu lọ́lọ́run pé gbà pọ́lọ́ ní sìnà haramu ni ọwá ní ká súnmọ́bìnrin látàbẹ́ nìkan ni òun lè sọyàn kó wọn mọ ṣọ́ọ̀kì ọyàn ní ìrìnsì haramu àbí torí bẹ́ẹ̀ ṣe rí mu ànábì ẹlòmíì tó lọ mú kọ́ ìdà wa kúlù muskirin haram kò tún ń dàrú mọ́ lójú wọ́n ń ka àwọn nǹkan míì ẹ̀lẹ́ kíní kan àdìmọ́nu wọ́n sàn ń ka àwọn èèyàn ti wá rí báyìí subhanallah torí pé wọ́n fẹ́ wà kárí báwọn wà pẹ̀lú àwọn kan torí àwọn fọ́lọ́wà tán níbẹ̀rù ọlọ́run sí torí ọlọ́run lẹ́fín sáwọn ẹ̀sìn nígbà tó lọ ní ṣé àyà ò wá pọ́nyàn láyà tàbílù ta'wila fil khamr àyà wà náà sùn wá fil kitabi wa sunna wọ́n lẹ́yìn gbọ́dọ̀ mutí anything tó bá ti dọ̀tí kò tó yẹ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ anábì ní kullu muskirin haram anything kullu muskirin haram anything tí bá ti máa tí ó dọ̀pọ̀lọ́rú tí máa mú ní múrìrà anything kò bá ìjó oúnjẹ kò bá ìjó mi kò bá anything anábì ní haram ni ó ní khamr ọtí ni wa kullu khamrin haram èèwọ̀ ni náà sùn wà látọ̀dọ̀ anábì pọ́n wọ́n ní burúkutu ṣé burúkutu èémú ní múrìrà láti kùtùkù ẹlòmíì ní búdà sẹ́ńsì búdà lọ́dọ̀ anábì ní àwọn àfà yìí ṣé nǹkan kan sán ní ọpọlọ kankan báyìí yàtọ̀ fún pé wọ́n kàn kàkí àwọn àfà kan ti pèsè ẹ̀ kalẹ̀ fún kò sí nǹkan kan tẹ́yìn lè fi ronú ẹ̀ nírò orí kankan tẹ́yìn lè fi ro ẹ wá kọ́ ọ̀yàn sínú wàhálà àwọn analysis tí ò ní mínì King Josmi marhaban ẹ káàbọ̀ àwọn analysis tí ò ní mínì torí pé ẹ fẹ́ justify fọ́tò pé haramu ni irú náà sùn bẹ́ẹ̀ tó wà ní Al-Qur'ani ọtí torí muqarana máa fáríkì òun náà ń ṣe kò jọra wọn ọlọ́run múná sùn wá ọmọ àdìsí wa tó fi kílẹ̀ gbogbo ọtí tó fi kílẹ̀ ẹ̀sìn náà tó fi kílẹ̀ gbogbo ẹ̀ wọn lọ sọ pé ọ̀rọ̀ gúdà nísìnyí pé kò sí láyà ànábì burúkutu nísìnyí tìrìtìrì sọ ànábì mọ̀ ní sẹ́ẹ̀ tí gbàgbé níta ànábì wí ni kullu musikirin kullu ànábì ló kulliya gbogbo anything tí máa ti mú ní wúrà haramu ni náà sùn wá fẹ́lẹ́ yìí ni fótò tẹ́ ẹ wá ń sọ yìí nísìnyí àmọ́ yìí tí fẹ́ kẹ́ jáde dáadáa ká lè ṣàlàyé tí òye fún yín pẹ̀ sí. so fọ́tò kìnnìkan ya fọ́tò sára everybody tó bá ti ní wọ́n ya fọ́tò sára wisada which is nìkádà kí náà ń pè ní pílò táyíṣẹ́ agbítọ́ra fún anábìtá anábì ní akẹ́lẹ́ ṣé fọ́tò ni fọ́tò kọ́ àṣàlàyé fún yín kí n máa lọ ibi tí mò ń lọ gẹ́lẹ́ ni màá play ọ̀rọ̀ yìí ṣé gbogbo mùsùlùmí ní ọ̀wọ́ náà lọ́la pẹ̀lú ògùn ọlọ́run King Josmi tí o bá jọlá ọ̀la náà ni ó fẹ́ jẹ́ ìṣá tí o bá jọlá yóò jọ tún la láìfù ní ṣe nípa ọ̀rọ̀ pé ẹni tó bá ti fẹ̀ sílẹ̀ ṣe pípa ni so
ẹni tó bá sì ní ẹni tí ò bá sí bí ẹ ṣí èrè sí wọn kódà yín sí ààyè kọlù lẹ̀ bá jẹ́ àfa lùsùn náà gbogbo tó bá wọlé jẹ́ kọlù wọlé ọwọ́ aná kọ́ṣà mi alẹ́ yìí. náà bí tí mo ń lọ lẹ́nìí ẹ jẹ́ n play ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó wípé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí ń ba nínú jẹ́ ni wallahi lazim ọ̀rọ̀ tí ń ba nínú jẹ́ táwọn kèfèrí wá mú ọ̀rọ̀ àwọn àfóhùn jálàbí àwọn tí wọ́n nìkan ṣe àwọn fẹ́fẹ́ sì jẹun ni tí wọ́n fi wá ń takò Islam làkàna hasan inú wọn bá máa dùn ṣùgbọ́n èyí tẹ́lẹ̀ ń pèpè sí súnà wọ́n mú ọ̀rọ̀ yín wọ́n fi ń takẹ̀sìn nítorí kíni nítorí tọ́lọ́wọ̀n ọ̀ràn yín tẹ̀ ń jẹ́ ibi tọ́lọ́wọ̀n gbẹ́sìn dé tẹ̀ ń gbé débẹ̀ ń gbé kọjá bẹ̀ ń kẹ́ lẹ́sìn ad-dinu kulluhu lillah náà lọ́lẹ́sìn kọ́lá anábì kọ́ lóní láti anábì náà fẹ́ mú lélẹ́lẹ́lẹ́ lọ́rẹ́ àtọ́ha ma anzalna alayka al-Qur'ana litashqa illa tadhkiratan liman yakhsha lọ́rẹ́ tọ́ha ma anzalna alayka al-Qur'ana litashqa al-Qur'ani fún ẹ láti fi sọ̀kalẹ̀ fún ẹ láti fi wàhálà rẹ láti fi kórè búbọ̀ ẹwà tọ́lọ̀ bá anábì tán láwọn oníṣẹ́gbà àwọn oníṣàwó mọ́ anábì ní ara o èmi a máa sùn èmi a máa fẹ́yàwó èmi a máa sípẹ́ èmi a máa sáwó so ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tó mú mi jáde gan ọ̀rọ̀ náà ó bà nínú jẹ́ mo rí inú mi wá ń bàjẹ́ pé àá ìgbé ọmọ sọ lórí àwọn eléyìí gbogbo tí kálukú bá wí náà ní òye ọlọ́run rí ọkàn tiwa táwa fi ń ṣe gbogbo àwọn afáàlàfà wa lópin ìgbà tí wọ́n ti ń sọ tọ́lọ́run fẹ́ ń tà nábì ń fẹ́ fáwọn èèyàn kọ́dà bóun kò ṣe ṣùgbọ́n bọ́lọ́run ti gbẹ́sìn kalẹ̀ òun ni ẹ gbé kalẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ́run ti gbé kalẹ̀ òun ni ẹ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ n play ọ̀rọ̀ náà bismillah. àti ọmọ àlìjánà àtọmọ aná ọ̀sẹ́ni tí náà ní fọwọ́ bá olúwa ni wá. ṣé ń gbọ́rọ̀ yẹn o àtọmọ àlìjánà àtọmọ aná kò sẹ́ni tí iná ò ní fọwọ́ bá tí ò ní wọná tí ò ní jóná tí wọ́n rẹ̀ ní ẹ́. in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sí ẹnìkan nínú yín o àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam. kò sí ẹnìkan nínú gbogbo wa àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam àtànábì náà wọ náà àbí kò sáwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ṣe àwọn ànábì ọlọ́run sí náà wọn tí ó wọ náà yìí but ẹ jẹ́ kí n play rẹ̀ síwájú kí n tó wá wọn kọ́mẹ́ǹtì lórí ẹ̀. Olúwa dákun là wá Olúwa dákun ṣàánú wa. tó bá ti jẹ́ pé àwọ̀ náà nídìí kọ́ lọ́nà làwà mọ́ nígbà tá a ti wọ̀ ọ̀rẹ́dì ẹ̀bẹ̀ kí làwọn ń bẹ̀ tó bá ti jẹ́ pé lóòótọ́ ànábì náà wọ náà ń ṣe ọlọ́run wọ náà gbogbo àwọn tán ṣáájú ẹ̀ náà àwọn ànábì ọlọ́run wọ náà jahannama ẹ já gbọ́ síwájú. kò sí ẹnìkan nínú yín wa in minkum kò sẹ́nìkan nínú yín kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí illa wariduha àyàfi kó jẹ́ pé yóò wọ iná o kana ala rabbika hatman maqdiya dandan lélẹ́yìí jẹ́ tolú ẹlẹ́dàá rẹ̀ tó ṣe ní dandan lórí ara rẹ̀ tó sì ní yọ ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹ. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa rántí nígbà tí à ń ka àwọn. òrùkọ́ ẹ gbọ́ ohun arákùnrin ọmọ tán pé lẹ́mẹ̀sì bàbá nu ẹ mọ̀ gbọ́n tí ò. ìyá yìí wípé gbogbo mùsùlùmí máa jóná ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan wọlé wọn ní irọ́ là ń pa ìtukùtù là ń tú òun ni àáfàá yín ti sọ yìí ṣé ẹ fẹ́ sọ pé irọ́ náà ni àáfàá yín pa èmi sọ fún yín wípé gbogbo nǹkan tá à ń kà pátá tá à ń ṣàlàyé fún ẹ̀yin mùsùlùmí òdodo ni kò sí rọ́ńbẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn àáfàá tó mọ òdodo yìí wọn ò ní yọjú tó rọ́mọ̀ ìpé táwọn bá yọjú àṣírí máa tú tẹ́ ẹ bá yọjú tẹ́ ẹ bá parọ́ a máa tú àṣírí yín tẹ́ ẹ bá yọjú tẹ́ ẹ bá sọ òótọ́ àṣírí tún máa tú nǹkan méjì tó wà fún ẹ̀yin mùsùlùmí nìyẹn bóyá kẹ́ ẹ wá kẹ́ ẹ sòótọ́ káṣírí tú tàbí kẹ́ ẹ wá kẹ́ ẹ parọ́ ká tú àṣírí yín kò sí ọ̀nà míì ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ ni Kùránì dìdí sọ wípé gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá lè máa jóná ẹ máa. Òsàkànbí ọlọ́ba ló sọ bẹ́ẹ̀ òsèmẹ̀sì bàbá ló sọ bẹ́ẹ̀ right now àwa ti sọ fún yín náà táìmù ti tó àwọn mùsùlùmí wọn ti pa àwọn ti kọ́ńkà yín táìmù wa ń tó tó máa fi ẹ̀yìn ìsìlámù náà fi hàn yín tẹ́lẹ̀ ìsìn ojú ìsìlámù lẹ́fẹ̀ẹ́ máa wò báyìí gbogbo yín lẹ́ máa gbanú náà Ghana mọ̀ kọjá ó kírun o kírun wàá wọná ẹ tó wá rí pàmbámbárì ẹ gbogbo ìwà aláwọ̀ dúdú tó ń ṣe ẹ̀sìn ìsìlámù wàá wọná sẹ́ńgbọ́ ẹ̀pín ìfẹ́ ká tó nù mí ó pọ̀ ẹ já gbọ́rọ̀ lẹ́nu Sàràfàdín ẹni tó ń wọlé sọ pé irọ́ náà ni àfa. ẹ fẹ́ kẹ́ tún ọ̀rọ̀ dókítà gbọ́lẹ̀ kan sí àwọn ọmọ yóò jẹ̀bi ọ̀tẹ̀já tún ọ̀rọ̀ wọn gbọ́lẹ̀ kan sí. wọ́n pátá kò sẹ́ni tí náà ní fọwọ́ bá àti ọmọ àlìjánà àtọmọ aná kò sẹ́ni tí náà ní fọwọ́ bá Olúwa ni wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sí ẹnìkan nínú yín o àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam Olúwa dákun là wá.
Edu Abbas Shitu, only do you even care to listen to his explanation to the end? He never said Muslim will enter the hellfire. He explained the opinion statement in the clip. The clip you play. Just know it's very well. Just now with the passing over the Sierra. Well, ẹni tó gbé fídíò wọn mi ò fẹ́ ẹnìkan tí mo fẹ́ nìkan anything tí ó ní nǹkan kan báyìí mi àti ẹ ṣe. So òun ni àmọ́ wàá gbé kó bá mọ̀ pé kìí ṣe mi mo gbé níwọ̀n àmọ́ fi fọ́tò rẹ̀ hàn nísìn kìí ṣe mi mo gbé ara àwọn ọmọ náà ló gbé ọ̀yá. olúwa ti sàdé ike gbogbo apáta kò sẹ́ni tí náà ní fọwọ́ bà àti ọmọ àlìjánnà àtọmọ aná kò sẹ́ni tí náà ní fọwọ́ bà. olúwa ni wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya. kò sí ẹnìkan nínú yín o àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam. olúwa dákun là wá. olúwa dákun ṣàánú. So life ni. àlàyé pọ̀ lórí ọ̀rọ̀ yìí àyà yìí fún gbogbo ọmọ mùsùlùmí tó bá rẹ́dì láti gbódòdó torí mo rí táwọn kan náà tún dìfẹ́ǹdì wọn pé a wọ̀ náà yìí náà ni èmi ò ní wọ̀ náà o pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àwọn òbí tí wọ́n bí mi wọn sì ní wọ̀ náà alájà àgbò sì ní wọ̀ náà àti gbogbo àwọn olólùfẹ́ Mùkádàmù alámọ̀wé onírísìn ẹ̀ ní wọ̀ náà gbogbo ẹ̀yin tí ẹ wà lórí lẹ́yìn tẹ̀ ń wò mí báyìí àti tó tún máa gbọ́ kọ́dà àwọn tó gbọ́ náà tó padà á bèbí wọ̀ náà ò ní wọ̀ náà ló gbọ́ lọ. Now إن تفسير كتاب الله يتوقف على النظر الدقيق والإمعان العميق في سياق الآية التي تفسر وما لحقها من آيات وما سبقها. ترى أني تآية القرآن àwọn ọmọ kan bẹ tó yẹ pé ọ̀rọ̀ kiri ká táwọn afa kàkalẹ̀ kó tó rí pé yóò tu àyà kan torí pé téèyàn bá ṣìnà látara téèyàn tú àgbákò ńláńlá ni fún yẹn wájú Ọlọ́run. So torí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n bá fẹ́ tú àyà kan ó ní láti wo àwọn nǹkan tó pọ̀ nínú ẹ̀ ni pé kí ni síyá kí ni context yẹn kí ni ń bá bọ̀ òkàn lè mú báwọn ọmọ kẹfẹ́ rí mu sí mu ọkàn mú láàrin gbogbo àwọn ọmọ tẹ́rí àwọn ọmọ ọ̀dọ́ jọ́sìn ni mo ti máa ń wò wọ́n kàn mú àyà láàrin báyìí nítorí àwọn Ọlọ́run lẹ́wọ̀ náà Olúwa ní wáyé lónìí mùsọ̀lì ìyẹn ilé tẹ̀lé kó wọn bá wọn tí ń kírun bí tán á dónù ṣé nítorí àwọn wínú kì í sòun torí pé ó kàn píìkì àyà kan Olúwa ṣe àṣàlàyé àwọn ìwé náà àwọn kírun alladhina an salatihim sahun àwọn tó yẹ pé ìrun láwọn ń kí lórí ìdóhùn ọkàn wọn ti gbogbo bàjẹ́ ayé lọ Ọlọ́run ń ṣàlàyé gbogbo àwọn wàbú tẹ́ni tí ń kírun náà ó fi jìyà ṣùgbọ́n ìgbẹ́ alákọ̀ọ́kọ́ wọn ó dùn wọ́n kan ní wáyé lónìí mùsọ̀lì náà o wẹ́n tí ń kí wọ́n wọ́n náà o ìtí wọ́n dùn nù báà kìbìrì jọ́hún náà ṣe máa ń ṣe nù. wà á bá lù mùsùlùmí kí làwọn mùsùlùmí. so àyà kò sí mú láàrin kí ni context kí lọ́rọ̀ tọ́lọ́ ń sọ bọ̀ lórí ọ̀rọ̀ àwọ̀nà fanfa àwọn àfà ọ̀rọ̀ méjì làwọn àfà sọ lórí ẹ̀ ọ̀rọ̀ méjì ni wọ́n sọ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù àwọn kan ní báwọn dókítà ṣe tún pé gbogbo aláwọ̀ gbogbo wọn ni wọ́n wọ̀ náà torí mi ò ní wọ̀ náà gbogbo wọn ni wọ́n wọ̀ náà gbogbo èèyàn tọ́lọ́run dá ní ọ̀wọ̀ náà Ọlọ́run tẹ̀sí wàá yọ àwọn mùmí nípò nínú náà àwọn àfáà kan tún báwọn. sọ àwọn kan wá ní ara o iná wíwọ̀ bò àwọn àyátì míì ń bẹ tọ́lọ́run ti ṣàlàyé pé mùsùlùmí ọ̀sẹ̀ ní gbóòórùn náà mùsùlùmí ò ní gbóòórùn òórùn rẹ̀ báyìí pé èéfín náà nì kò ní gbóòórùn rẹ̀ àkàmọ̀ pé àwọn ará najá náà mọ̀ nù. so ntọ́lọ́run wí láàyè òun ni pé a kọjá lórí òkè àsìrátì tẹ́yìn náà ti máa ń gbọ́ nínú tí mùsùlùmí gbọ́dọ̀ ládìí ọkàn rẹ̀ ní tí yẹn fi jẹ́ mùmínì òun fi kó gbàgbọ́ bí wọ́n dàlùkẹ́ àmọ́ ibì kan bẹ tí wọ́n ń pè ní jísùrù kan bẹ afárá kan bẹ bíríìjì kan bẹ tá a gbà kọjá abẹ́ rẹ̀ iná ni bíríìjì wa ni àwọn wa gun ẹ̀dàkùn tó Ọlọ́run sí gbogbo ẹni tó bá ti gbẹ orí bíríìjì tí wọ́n somi sí gbogbo ẹ̀ ló ti wọnú omi àwọn omi á kọjá lórí ẹ̀ so gbogbo èèyàn ni wàá kọjá lórí afárá òní ẹni tó bá jẹ́ mùsùlùmí òun ó lọ hasabi àmàlì náà bí iṣẹ́ rí wá bá ṣe tó ẹlòmíì ọlọ yóò kàn kọjá lórí ẹ̀ pọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run tó rí pé iṣẹ́ rí rẹ̀ pọ̀ bí mọ̀nàmọ́ná ní sọ kọjá Ànábì ló ṣàlàyé láwọn àdìsí tó fi ṣe rinlẹ̀ àwọn míì kọjá bíi bàálù bí bàálù ṣe máa ń sáré iṣẹ́ rí rẹ̀ tó ń gbénu yóò kàn lọ pàà ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n ṣe sáré bíi train ẹlòmíì sáré bíi mọ́tò ẹlòmíì sáré bíi masini ẹlòmíì sáré bíi kẹ̀kẹ́ ẹlòmíì ọ̀rá kò kọjá ẹlòmíì rìn kọjá ẹlòmíì ọ̀rá kò kọjá ẹlòmíì ọ̀fàyàwọ́ kọjá ni bí ó ṣe
tí ó ṣe iṣẹ́ rẹ̀ ṣe mọ́ yóò lọ lára tẹ́rù ọmọ bàbá pèsè ní padà jábọ́ báyìí àmọ́ kò ní padà jábọ́ tó pé mú mi ní àwọn kèfèrí ọmọ jábọ́ sínú náà àwọn àfáà ní ntáyà yìí ń wí nù ìwọ náà tó wà ń gbọ́ mi lónìí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ o àmọ́ ńná torí mọ̀ páwọn kọlọ̀rọ̀ sí kan jáde tí wọ́n fi mọ̀ sọ nonsense so àwa ṣàlàyé tó bá yẹ páwọn tí wọ́n taari tí ò ní ṣe ibú tájọ sọ̀rọ̀ mímọ́ àjáde ṣùgbọ́n èyí táwọn wí fún yìí òun lòdodo méjì làwọn afáà pèsè lórí ayé àwọn kan tí wọ́n kéré amal jumhurul ulama ọ̀gọ̀rọ̀ àwọn afáà bí tí wọ́n dúró ni pé ntáyà yìí wí ni pé a kọjá lórí afárá òun ni kì í ṣe pa àwọ̀ náà táwọn tó kọjú sí pa àwọ̀ náà jumhurul ulama ọ̀gọ̀rọ̀ àwọn afáà àwọn kan péréte àwọn ni wọ́n wí èyí tí dókítà wù ní nǹkan méjì ni dókítà ni wọ́n ní láti àti píkì tó bá wù wọ́n ṣùgbọ́n ó yẹ kí wọ́n wo kí láwùjọ ń wí lásìkò tá a wà yìí ẹni tẹ́ bá súnmọ́ àwùjọ ń wí ẹgbẹ́ súnmọ́ wọn torí ẹ̀ kí wọ́n tó lè gbà yẹn ní mujtahid ó lé ipò kan náà sì tá máa ń pè ní àwọn tí wọ́n bá alága daraja lil mujtahidi ẹni yìí ó ti di mujtahid tó máa ń tó ti dàgbà àfà tó lè dá sí tó bá wù nú ẹ̀sìn wọ́n láwọn nǹkan tí wọ́n kà kalẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n kà kalẹ̀ fún náà ni pé kó lágbọ́yé kí ní ṣẹlẹ̀ ní environment rẹ̀ torí àwọn chọ́ọ̀bù àgbéga yóò fi mọ bóun ṣe gbé nǹkan kalẹ̀ tí ò ní dáwọ́ alẹ́ sáwọn mùsùlùmí àdúgbò rẹ̀ lọ́rùn ó lóun fẹ́ tún nǹkan ṣe ni ṣùgbọ́n tó lóun fẹ́ tún ṣe ní tí ó bàjẹ́ pọ̀ ju tí ó tún ṣe lọ. náà gbogbo mùsùlùmí tó bá fòdodo ọ̀rọ̀ gbọ́ ayé àtàwọn dòkítúrù káyì kọ́lọ̀ ń jẹ́ àríwọ̀n pé súrátù Maryam ló wà Quran 19 wọ́n náà lè sí torí ìka gbogbo fún yín nìsí Quran 19 verse 66 Quran 19 verse 66 ibẹ̀ ló ti gbé ẹ jẹ́ òbí táwọn ṣékù ká bí táwọn dókítà ká ni pé wà in minkum olúwa ní wà in minkum kò sí lára yín o kò sẹ́nì kankan tí ó ṣẹ́kù nù yín illa wariduha pírọ́blẹ́mù ní wariduha yìí torí pé nǹkan kan lọ́lọ́run bá bọ̀ ṣùgbọ́n ajá gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ wọ́n lọ tó bá ti sí Kùránì rẹ̀ kọlọ̀ Quran 19 verse 66 olúwa ní wa yaqulu lil insanu ba'da bismillahir rahmanir rahim wal basmala olúwa ní wa yaqulu lil insanu a idha ma mittu la sawfa ukhraju hayya olúwa ní wa yaqulu lil insanu èèyàn ń sọ fún wa pé ń sọ fún fọ́lọ́run pé a idha ma mittu ṣé tóun bá kú tán làtàwọn ọkọ̀rọ̀jù àyà ló tó ń sọ fún òun pé òun ó tún wá dìde láláyè padà ìtumọ̀ rẹ̀ ni pé irọ́ ni nítorí mo wí mo ṣe tú yìí pé al-insanu yìí ènìyàn yìí ó ń sọ pé ṣé tóun bá ti kú tán lọ́lọ́run ó tún wá jẹ́ òun dìde òpùrọ́ ní ọ̀rọ̀ Muhammad gbogbo àwọn mọ̀fásirú náà sì tú. so al-insanu níbí gbogbo àfà látàyé dálkìámà lọ́gbà pé al-insanu tọ́lọ̀ ń wí nísìn kèfèrí ni pé wa yaqulu al-insanu ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti pa nǹkan ìkàlẹ́ mẹ́rin pé wa yaqulu al-insanu al-kafiru kèfèrí tó láwọn náà sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n tó sọ bẹ́ẹ̀ ń bò míì náà nínú Kùránì yìí kèfèrí ní sọ̀rọ̀ ń tapà Ànábì ń sọ fún Ànábì nígbà Ànábì ni pé ẹ nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn ọjọ́ gbédìde so ẹni tí ó wí ọ̀rọ̀ yìí kèfèrí ni òun Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kì í ṣe mùsùlùmí rárá torí pé ẹni tí ó nù mùmínì bó ṣe ń gbọ́ mi yìí tabari mùmínì kan tí ó gbàlì kí á mọ̀ gbọ́ kìí ṣe mùsùlùmí kìí ṣe mùmínì kọ́dà bí n kírun bí ń gbàwẹ̀ nǹkan síra rẹ̀ kìí ṣe mùsùlùmí kọ́dà kó lóun sì jẹ́rìí pé kò sẹ́nìkan àfọlọ́hun òun gbà nábì lójíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò wá gbà pé alikiyama ń bẹ kìí ṣe mùmínì torí pé arikanul imani síta mẹ́fẹ̀ẹ̀fà ta ni tí yẹn fi di mùmínì nínú rẹ̀ ni wal yawmil akhir an yu'mina bil yawmil akhir kọ́ gbọ́ ọjọ́ ògbẹ́ndì alikiyama gbọ́ pé wọ́n gbé òun dìde so kèfèrí wá ní ń sọ pé wọn gbọ́jọ́ ìgbọ́ yìí Ọlọ́run wá ní ilé Ànábì sọ fún pé awala yadhkuru lil insanu kèfèrí ń aláìgbàgbọ́ tí ń sọ ọ̀rọ̀ yìí pé sáà gbé ohun dìde lẹ́yìn ìgbà tó ń bá ti kú tán ṣé ń tọ̀ wọ́n rántí ni anna khalaqnahu báwọn Ọlọ́run ládàá min qablu ṣáájú àwa tá a dá kó tó sẹ̀mí tó bá tara tó wá gbẹ̀mí lọ́rùn rẹ̀ a tún lágbára àti tún gbé dìde Ọlọ́run ní awala yadhkuru lil insanu kèfèrí tí ń sọ ọ̀rọ̀ ń sí ọ sọ fún pé ṣé kò rántí ni anna khalaqnahu báwọn Ọlọ́run ládàá min qablu ṣáájú walam yaku shay'a tí ò tí ì máa bẹ́ ńgbà náà àwọn tá alágbára àti mú un bẹ nígbà tí ò bẹ alágbára àti tó mú un bẹ nígbà tí ò bá sí mọ́ Ọlọ́run ní sàlàyé bẹ́ẹ̀ fún Ọlọ́run fáwọn àròbíkà Ọlọ́run akọ̀jú sàlàyé Ọlọ́run fáwọn àròbíkà mo fi ara mi búra fún ọ lanahshurannahum gbogbo orú àwọn èèyàn báwọn tí wọ́n wí kúrò ní lanahshurannahum Ọlọ́run láà búra á kó wọn jọ
á kó wọn jọ dìde á kó gbogbo wọn jọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú tán sáà mùsùlùmí bá wí kì í sàwà torí pé àwọn akọ́lá ń ṣe kí ni àwọn akọ́lá ń takò ẹni tí ń takò lọ́lọ́run bá wí ká làwọn náà àwọn làwọn kèfèrí tí wọ́n gbà kọ́ lọ́wọ́ gbà wọn dìde ọlọ́run á ń búra ọlọ́run là nahshuranna abúra pẹ̀lú kọ wa abúra pẹ̀lú ara wa á kó wọn jọ jọ́gbìn àlùkìyàmà ìwà sàwọn nìkan kódà wá ṣayatin àtàwọn èṣù àwọn èṣù á kó wọn jọ papọ̀ mọ́ àwọn èèyàn burúkú àwọn èèyàn kèfèrí á kó wọn jọ fún mọ̀ nígbà tá a bá kó wọn jọ tán a kó àwọn èèyàn àwọn kèfèrí tí wọn gbà kí á mọ̀ bọ́yì àtàwọn èṣù tá a kó wọn jọ tán fún mọ̀ lẹ́yìn náà lanuhdirannahum á tún wá kó wọn lọ síwájú á kó wọn lọ síbi hawla jahannama jífin ìyá á kó gbogbo wọn gúnlẹ̀ hawla jahannama síbi iná jahannama á kó wọn síbẹ̀ jífin ìyá tí gbogbo wọn tí wọ́n kúnlẹ̀ síwájú jahannama báyìí àbí nínú náà jahannama wọ́n wọnú rẹ̀ báyìí wọ́n kúnlẹ̀ sínú ẹ̀ báyìí ọlọ́run wa dákẹ́ o ọlọ́run fún mọ̀lẹ́yìn náà rẹ̀ Muhammad lananzi anna min kulli shi'atin àtúnṣì àmújáde láàrin kulli shi'atin gbogbo ìjọ kọ̀ọ̀kan àwọn ìjọ kèfèrí kọ̀ọ̀kan ìjọ kèfèrí ti àwọn samudawa ìjọ kèfèrí ti fìrìhàwùnà ìjọ kèfèrí ti nàmúrúsù ìjọ kèfèrí ti ayé àwùlẹ̀ ìjọ kèfèrí ti ayé aláàfin àná ìjọ kèfèrí ti ayé aláàfin òní gbogbo àwọn ìjọ kèfèrí pàlẹ̀ kan gbogbo àwọn bí àwọn MSS bàbá nǹkan kan tọ́lọ́ tí wọ́n bẹ kú lórí ẹni ọlọ́mọdé wọn kú lórí àná yìí gbogbo wọn lọ́nà irú àwọn ni a tún sí kèfèrí gbogbo wọn tá a ti kó wọn kalẹ̀ síwájú inú náà báyìí wọ́n ti wà wá lẹ́gbẹ̀ẹ́ níwájú náà báyìí tí wọ́n tún wújà náà báyìí àti dágbó wọn kúnlẹ̀ ọlọ́ni àwa tún mújà àwa yíyan a tún sí láàrin àwọn gbogbo wọn ni ayyuhum èwo nínú wọn ashaddu ala rahmani ẹ̀tì ìyá èwo ni ó jẹ́ ọ̀tá tó lé fún ẹ̀sìn ọlọ́run tó lé fún ọlọ́run tó lé fún ànábì jù láàrin wọn a tún wá tún gbogbo àwọn yìí wọn wá kó wọn jáde ẹlẹ́lẹ́jù súnmọ́ ìtumọ̀ ọlọ́run ló mọ̀ torí pé òun ni ó fi àwọn náà kọ́ kó sínú náà ó náà súnmọ́ lẹ́yìn náà àlámù àwọn ọlọ́run lámà bílẹ̀ dìínà èwo nínú àwọn àwòlábì á sì lè ya láàkọ́kọ́ jù sínú ẹ̀ àmúhùdà náà ọlọ́run lọ́mọ ẹni tí ọkọ wọn kọ́ wọnú náà lọ á tún fi yìí tẹ̀lé á tún fi yìí tẹ̀lé á tún fi yìí tẹ̀lé ọ̀nà àwọn kànrin àwọn kèbìrí páàlì láàrin wọn òun náà kọ́kọ́ kó sínú náà àyà tí dókítà ṣẹ̀ṣẹ̀ wá tún ṣẹ̀ṣẹ̀ wá dé olúwa ní wa in minkum kò sí láàrin yín o minkum kò sí láàrin yín ẹ dákun sáwà ní báwí àyà bíi mẹ́rin ló ti kà sáájú ọ̀kan wá lọ́wọ́ ọ̀kan wá lẹ́sẹ̀ ìwà mùmínì ọlọ́run ní wa in minkum kò sí láàrin yín o ẹ dákun sáwà ní báwí àbáwọn tòun ti ń sọ̀rọ̀ wọn bọ̀ ẹ dáhùn àwa ní báwí àbáwọn tòun tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn bọ̀ tí wọ́n takò ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé tí wọ́n fi takò ànábì yìí ẹnìkan ò ní jẹ́ mùsùlùmí kó fi takò ànábì bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá fi lè takò ànábì pẹ̀lú nǹkan wọn ó ti di kèfèrí automatically ọlọ́run ní wọn minkum ọlọ́run bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ minkum yìí lọ́wọ́ dá wà láàrẹ̀ láàrin àwọn àfa yàpẹ̀nu sí pé minkum ọlọ́run ti wá kó wo akọ̀ mbì àwọn kan ní ara o wọ́n ń pe kinní kan ní al-iltifat nínú bàlágà ọlọ́run náà lò ní àìmọye nínú Al-Qur'ani ṣùgbọ́n níbi tọ́lọ́run ti lò ó tún súnmọ́ bu wájú oníṣòwò Fatiha ọlọ́run ní alhamdulillahi rabbil alamin ọpẹ́ fún ọba tó ní gbogbo ayé ọba wo ni kí ẹ máa dúpẹ́ fẹ́nìkan àmọ́ arahman ọ̀rọ̀ yìí wọ́n sára yọ ọba náà fún arahman ọba àjọkẹ́ ayé arahim ọba àsàkẹ́ ọ̀hún maliki yaumidini kápá gbogbo ọjọ́ ẹ̀sán wọ́n lọ́wọ́ iyyaka na'budu wa ọba ní iyyaka na'budu wa iyyaka nasta'in ó ń sọ̀rọ̀ nípa ẹni tí ò third party ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ó sì ti change ẹ̀ síra rẹ̀ nítorí pé ní iltifatunu kéèyàn máa sọ̀rọ̀ yóò dàtọ́ pé ẹni téèyàn ń bá wí kò sí wájú yẹn kéèyàn wá change ẹ̀ lẹ́ẹ̀kan náà pé ẹni wọ́n wájú òun. ṣe báwọn ní ìsìn so irú ẹ̀ náà wà lélẹ́yìí iltifatu ni wọ́n ń pè ẹni tó ṣàlàyé rẹ̀ tọ́lọ́mọ ni mo débẹ̀ àmọ́ tó gbọ́jọ́ ti lọ tó ṣàlàyé rẹ̀ jù tó kúnná náà wà fà ó ní at-Tahir ibn Ashur fi kitabihi at-Tahrir wa at-Tanwir gbọ́n tó bá já àfà tó dín kíw gidi tó fẹ́ mọ kíw dáadáa túláàsì ni ó gbọ́dọ̀ ní tafsiru nulẹ̀ tafsiru kan la yughna anhu tafsiru la yughna anhu fi hadhihi al-awina at-Tahrir wa at-Tanwir ibn Ashur tó gùn tọ́lọ́wà nú ẹ̀ àwọn àròrí àwọn fíkírún fákìdùn
tẹ́ máa rí pé yes ìmọ̀lélẹ́yìí náà mọ̀ áàkìrú náà ni àwọn tafsiru náà la yughna anhu wa la yaghni anhu talibun fadlan an ustadin. náà olùwà ni wa in minkum illa wariduha ní in minkum ma minkum kò sí nínú yín illa wariduha iltifati ni àyàfi wariduha yóò wọ iná kò sínú gbogbo yín wọ́n nígbà tọ́lọ́run kó àwọn tọ́lọ́ ti dá gbogbo wọn kúnlẹ̀ síwájú iná kó wọn dé bèbè iná já náà báyìí wọ́n kó wọn sọ wọ́n sínú ẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run tó wá sọ wọ́n sínú ẹ̀ ó ti wò pé bí ẹ̀ṣẹ̀ yẹn bá ṣe tó náà ni ó sì jìyà àwọn láti kọ́kọ́ fi kóná àwọn tó wá jẹ́ pé àwọn ni wọ́n ń darí wọn tí wọ́n darí wọn kó òbí tọ́lọ́run lọ síbi tèṣù Ọlọ́run wá yọ wọn àwọn ọ̀gá lọ́gà ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ wọ náà ìgbà tọ́lọ́run wá ti gbogbo àwọn tí ó ti gbogbo àwọn ọ̀gá sínú náà gbogbo àwọn tí wọ́n wá kúnlẹ̀ yókù rò pé ẹ̀yin pẹ̀lú àwọn sí àwọn lọ́nà àwọn náà ò ní wọ náà mọ̀ Ọlọ́run ni òun o ebi tí wọ́n ti bàbá wa in minkum àtọ́bìnrin nínú yín àtọkùnrin nínú yín àti èmi bá wọn ṣe Ṣàngó kíní nìkan ìwọ olé wa nìkan ni máa ṣe èmi bá wọn sọyà kíní kan èmi bá wọn ṣe gbà èmi bá wọn bọ Bàtálá eégún nìkan ni máa gbé èmi bá wọn bú ànábì Ọlọ́run nìkan ni bá wọn bú èmi bá wọn bọ lọ́hùn ànábì nìkan ni bá wọn bú ìgbọ́n wọn rò pé lẹ́yìn ìgbà tọ́lọ́run ti kó gbogbo àwọn ọ̀gá wọn náà wọ́n ti rò pé àwọn oníwọ̀n wọn Ọlọ́run ṣe wá ní Ọlọ́run wá yíjú padà sọ wa in minkum kò sí nínú yín o illa wariduha gbogbo ilé wọ̀n náà àwọn ọ̀gá yẹn wọlé tán yìí náà wọ́n bẹ̀ lọ. kana ala rabbik hatiman maqdiya ìdájọ́ tọ́lọ́run ti dání ó sì ti sílẹ̀ pa ẹ wọ̀ náà bí àtẹ́yẹ ti sẹ̀sìn láyò ẹ wọ̀ náà ni. sọ ti báwọn nísìn in minkum illa wariduha àwọn afá àkàtúbà wọn àwọn ọmọ kẹfì onídọ̀ ọlọ́run bá wí àwọn kan wá ní ara o in minkum pé látòkè tọ́lọ́run ti ń bá bọ̀ kọ̀ọ̀kan wá ń tòótọ́ ṣùgbọ́n wà tó rí wà in minkum yìí gbogbo wa ló kó sínú ẹ̀ in minkum kò sí kankan àti mùsùlùmí àti kèfèrí illa wariduha àyàfi wariduha kẹ débi bèbè iná náà kẹ máa rí iná náà kẹ débẹ̀ ẹ rí òun làwọn fi tún pé àwọn àfáà kan ní wariduha òun ni pé wọ́n na okùn kan síbi náà já náà gbogbo wa lọ́rùn wà nínú wariduha gbogbo yín náà lẹ́ kọjá ń bẹ̀ kì í ṣe pé lẹ́ jóná lẹ́ wọ̀ náà máa tutù gbogbo yín náà lẹ́ kọjá ń bẹ̀ báwọn kan sì tù ní èyí òun ni lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà sọ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà more than 80% àwọn àfáà bí tí wọ́n tún sínú pé in minkum illa wariduha gbogbo wa la kọjá lórí òkè afárá sírátì òun lọ́lọ́run sọ ń bẹ̀ wọn. so ọlọ́run ní gbogbo ilẹ̀ kọjá ń bẹ̀ àwọn kèfèrí yóò máa jábọ́ sínú náà àwọn mùsùlùmí yóò máa là ọlọ́run ní thumma nunajjil ladhina taqaw àwọn ọlọ́run àníjọ́ jábọ́ sínú náà alladhina taqaw àwọn tí wọ́n sin ọlọ́run láyé tí wọ́n bẹ̀rù ọlọ́run. so ọlọ́run wa nadharu adh-dhalimina fiha jithiya á fi gbogbo àwọn alábòsí àwọn kèfèrí á fi wọn sínú náà ni tí wọ́n máa bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ eléyìí ni ìyapẹ́ inú tí ń bẹ́ẹ̀ bí mẹ́ta nù àwọn kan tú sí pé kèfèrí nìkan ni wọ́n bá ọ̀sẹ̀ kàn wá àwọn kan tú síbi pé ọkàn wá àmọ́ kíkàn tá a kàn kí pàwọ̀ wọ̀n àwọn báwọn wọn náà á kọjá àti kèfèrí àti mùsùlùmí láàjọ kọjá bẹ́ẹ̀ yóò sì ń bẹ́nu súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì náà sì tú bẹ́ẹ̀ láti ìsìtọ́ fẹsẹ̀ ní ìtàkùn àdébẹ̀ oṣù ọlọ́run fún ara rẹ̀ náà tú bẹ́ẹ̀ wọ́n tún gba àwọn àdìsí míì wá so tó sì fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ náà tábà wọ àyà yìí nísìn in minkum illa wariduha alákọ̀ọ́ ni pé kì í sáwọn ní bá bọ̀ látọ̀ àbúrò òun context ntọ́lọ́run bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ní bá wí káwá láwa náà ni bí táwọn àáfàá dúró lórí òun ni pé a kọjá lórí òkè àsìrátì ni dókítà orí òun kò sí sábúrú mẹ́ opinion wọn ni wọ́n entitled to opinion wọn ṣùgbọ́n tá bá fẹ́ ṣàlàyé rẹ̀ láwùjọ kí wọ́n wo kí ní ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí opinion tí wọ́n wá mú ni kì í sànábì lọ́sọ ló ṣe ń dandan fún wa kì í sọ ọlọ́run lọ́sọ ló ṣe ń dandan fún wa àwọn ihtimalati àwọn àfáà ni àwọn àfáà kan náà rò pé bó ti yẹ kó rí ni àbí báyìí lórí kì í sànábì ló gé pọ́n kì í sàlùkùn ló gé pọ́n sórí tí ó wàá dá wàhálà lẹ̀ láwùjọ sọ́kàn àwọn mùsùlùmí so tí sì ti ń dá wàhálà lẹ̀ àwọn kèfèrí padà wá ń gbé ọ̀rọ̀ wọn wá fi ń sèrè ẹnìkan wá ní wọ́n ṣe mistake yes kò sẹ́ni tó wà bó fún mistake tó bá jẹ́ pé mistake ni àwọn kì í ṣe mistake lọ́dọ̀ tèmi opinion wọn ni wọ́n sì ní right sí the only thing ni pé ìgbà tó jọ́ kó opinion tiwọn ni tí èsì kó opinion ọlọ́run tó dá wọn lójú débẹ̀ tí èsì kó opinion tànàbì tó dá wọn lójú bẹ̀ wọ́n kí wọ́n lè ṣàlàyé fáwọn èèyàn pé báyìí abẹ́ni tó bá bẹ̀rẹ̀ irú béèrè wọn kan là á dán lóhùn kan padà máa dá lóhùn létà torí àwùjọ táwùjọ bá farabalẹ̀ létà tó sẹ́tù tí gbogbo ọkàn àwọn èèyàn ti padà sínú tó sinlẹ̀ sínú ẹ̀sìn wọ́n ṣe ṣàlàyé irú àwọn nǹkan wọn torí pé kì í ṣe tọ́lọ̀ wí nǹkan láwọn àhìdá èyí tí wọ́n sì wí òun ló lẹ́jù nínú àwọn ará òun ló lẹ́jù
torí pé ibi tí problem dé táwọn afá ti ní problem ni pé kálímà wá rí buhari ẹ wá lọ ń wò wọn tà á dá ẹni náà gbogbo ẹni tó bá fẹ́ jáde wá rí buhari ibi tọ́lọ́run ti lò lálìkíámà nígbà tọ́lọ́run sọ̀rọ̀ pa àlìkíámà tó ti wá túmọ̀ dùhùl fáwọn mùsùlùmí tó bá tó dùhùl àwọn kèfèrí ní túmọ̀ sí gbogbo tọ́lọ́run ti lò náà Kùránì ibi títí ń sọ̀rọ̀ àlìkíámà o gbogbo ibi tọ́lọ́run ti lò tọ́lọ́run ti ń sọ̀rọ̀ àlìkíámà kálímàtù wúd wá rí buhari ẹ jẹ́ mú kàn án bẹ̀ fún yín ẹ lọ Suratul Anbiya 121 verse 98 wọn náà má sọlẹ má kàn máa gbọ́ máa kọ́lẹ̀ kó síwádìí ẹ̀sìn rẹ ní má jẹ́ wọ́n sì ẹ lọ́nà àwọn kìnìún lè sì yàn lọ́nà àwọn mùsùlùmí náà lè sì yàn lọ́nà wọ́n ti ń sì àwọn èèyàn lọ́nà wọ́n ti ń mẹ́sìn lé kókó jù gbogbo ń tẹ́ sí mú lè tó bá yẹ kí tọ́lọ́run ti mú lé ní kò sẹ́kùn bí ẹnì kan dá kó wá gbáyà sí torí kíkiri mọ́ bá ṣe ṣùgbọ́n ibi tá a ti láwọn different opinions òun ni ká mú kan ká sọ dìgbà tẹ́ pọ́lọ́run gẹ́gẹ́ ìtọ́lọ́run múnu àbí ìta nẹ́bí múnu abadan ẹ̀yà wo Suratu Al-Anbiya kẹ́ ẹ fi mọ̀ pé sáwà lọ́lọ́run bá wí ń bí àbáwọn kìfìrí tí wọ́n bá ṣe wọ́ná olúwa ní innakum ọlọ́run kọjú sáwọn kìfìrí ó ní innakum ẹ̀yin kìfìrí wa ma ta'buduna min dunillah àtàwọn tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ẹni tí ń ṣe Ṣàngó ẹni tí ń sọ ẹni tí ń sọ Bàtálá ẹni tí ń sòkúta ẹni tí ń somi ẹni tí ń sin màlúù ọlọ́run ní innakum ẹ̀yin kìfìrí wa ma ta'budun àti gbogbo ohun tẹ́ ń sìn tẹ́ sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run hasabu jahannama igi lẹ́jẹ̀ igi ìkóná lẹ́jẹ̀ nínú jahannama tẹ̀wé sáà mùsùlùmí bá wí ẹ̀wọ̀n ọlọ́run ní antum laha waridun ọlọ́run gbogbo yín lẹ́ wọnú ẹ̀ ọlọ́run ẹ bá sì gbogbo tẹ̀kátà ń káàbọ̀ náà táwọn dókítà ká ọ̀rọ̀ kẹfìrí náà ní ń bá bọ̀ ọlọ́run ló waridun ma minkum illa wariduha kò sí kankan nù yín àyàfi kó wọ náà yé sàwà àyà mi lélẹ̀ súra mi lélẹ̀ ẹ̀ tó wá gbọ́ olúwa ní law kana àwùlá àlìyà gbogbo àwọn tẹ́ mú lọ́lọ́run ni tó bá jẹ́ pé ọlọ́run ni wọ́n ń tòótọ́ máa wà ràdúrà wọn ní wọnú náà ṣùgbọ́n wọ́n wọ̀ ọlọ́wà ní wakullun kẹfìlì òmùkè sọlọ́run wakullun ọ̀kọ̀ọ̀kan nínú yín àtàwọn òòṣà yín yìí fiya khalidun ẹ wọnú náà ẹ sì máa bẹ́ńbẹ̀ lọ gbére lọ́mọdé àwòrán ọlọ́run wá ń ka lọ wọ́n wá fẹ́ débi ọ̀tọ̀ láwọn mùmí ní ẹ̀yà mọ́gbọ́n tọ́lọ́run yóò olúwa ní innal ladhina ṣùgbọ́n àwọn tí sabaqat lahum minnal husna tó ti gbáwájú fún wọn lọ́dọ̀ wa al husna àti kọ àwọn dáadáa tí wọ́n ṣe kalẹ̀ àti kọ́lẹ̀ wọ́n ti kírun wọ́n ti gbààwẹ̀ wọ́n ti jọ sàká gbogbo àwọn yìí ni èmi àti ẹran ọlọ́run bá wí wọn o èmi àti ẹran ọlọ́run bá wí wọn o ẹ máa gbọ́n tọ́lọ́run wí o nígbà tó sọ pé àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan mi àti tí wọ́n ń jọ́sìn wọn wò náà tán tó wá fẹ́ sọ̀rọ̀ tí mo mìíní tó wá láwọn tó ti gbáwájú lọ́dọ̀ àwọn ọlọ́run fún pé ọmọ ẹni ìkẹ́ni wọn ẹni ìgẹ̀ ni wọ́n pẹ̀lú pé wọ́n ti yọ sàká wọ́n ti kírun wọ́n ti gbà wọ́n sí kíní kan ọlọ́wà ní ìlà gbogbo àwọn èèyàn tí wọ́n wáyé wá ṣe dáadáa tá ní kí wọ́n ṣeun a ní a níbi iná náà mú bọ́ àdúrà á gbé wọn jìnnà sí Allahu Akbar á gbé wọn jìnnà sí ọlọ́run wá dádó wọn la yasma'una hasisaha wọn ṣe nílé fi rẹ̀ la yasma'un wọn ní fi tí ara wọn gbọ́ hasisaha kúkú rírí iná náà tí wọ́n máa kùn wọn já náà tó bá ti débi tí wọ́n ti ń sun pápá rí tó gbé lókè tó ti ń sun pápá tí pápá bá ti gbẹ tí wọ́n á kánná sí yóò wá máa kùn kúnkùn kan bí iná ìjà náà mo ṣe máa kùn lọ́jọ́ táwọn yìí àwọn mùmínì tí wọ́n gbé ayé ṣeré la yasma'una hasisaha wọn ṣe ní gbọ́ òun bí tí wọ́n jìnnà tàbí tó wọ́n ní a ní àmúgbọ́n àdùn á gbé wọn jìnnà síbi náà ìdálẹ̀ jẹ́ náà wá ìjà tó síbi tí náà wà òdúlẹ̀gbẹ̀ ara wọn la yasma'una hasisaha wọn ní ṣe gbọ́ ìgbé iná wọn nígbọ́ wọn fi mashtahati anfusuhum khalidun gbogbo tí wọ́n bá ti fẹ́ làwọn ọlọ́wọ́n mọ̀ sí fún wọn. mo pè wá alákọ̀ọ́kọ́ nù nígbà tó lọ ń sọ̀rọ̀ wúrídù tó dá pọ́blẹ́mì láàrin àwọn àfá nàbí mẹ́rin mẹ́ta ọlọ́run ti dákọ̀ rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ alkiyama kò dákọ̀ mùsùlùmí mà kèfèrí náà ni ẹ máa gbọ́ suratu Maryam náà ni tábà lọ wọ àyà 84 olúwa ní yawma nahshurul muttaqin ọjọ́ tá a kó àwọn olùgbàgbọ́ àwọn mùmínì tí wọ́n bẹ̀rù ọlọ́run á kó wọn jọ ila rahmani wafda a máa kó wọn lọ́dọ̀ ọlọ́run wafda níjọ a máa fada wọn a máa tì wọ́n lọ́dọ̀ ọlọ́run báyìí ẹ àmọ́ nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn kèfèrí
wọ́n ní wà náà sókun lè mójú rèmí a máa fẹ́ gba a máa fi darí a máa fi da nígbà tí ń da màlúù kùmọ̀lá a máa ẹgbàá ni wọ́n máa fi darí àlùmójú rèmí a máa tì wọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kèfèrí a máa tì wọ́n lọ́dọ̀ lọ́wọ́ ìlàjà a máa tì wọ́n ìlàjà ànámà wùrìdá a máa tì wọ́n lọ́dọ̀ ìlàjà ànámà wùrìdá wá rí ìdùtọ́ lọ́nà lẹ́ẹ̀kan ọ̀nà ló tún lò fún wọn bí kò ló fún mùsùlùmí ẹ̀tọ́ wa gbélé iná suratu Hud Quran 11 aya 96 to 98 tọba lọ́ka olórí wà lákọ́dà ìsáná Musa bí aya tìǹà àwọn aláran Musa pẹ̀lú àwọn àmì oríṣiríṣi anábì Musa wà láran ọlọ́run lá òun lòun níṣẹ́ wọ́n sòrò tọ́ ní mùbí òun sì fún lẹ́rìí tó kíẹ̀ ìlà Fìràwọ́nà aran sí Fìràwọ́nà wà màláyìí àtàwọn ọjọ́ rẹ̀ fatabi'u amra Fìràwọ́nà àwọn ọjọ́ rẹ̀ yìí ìtàbàwù amra Fìràwọ́nà wọ́n tẹ̀lé àṣẹ Fìràwọ́nà wọn kọ̀ tọ́lọ́hun wà má amúrù Fìràwọ́nà bí rọ̀ṣídì ọlọ́ni tí Fìràwọ́nà sì darí wọn sí òní kìí ṣe tó mú làákà ìdání o ẹ máa wọ̀ o ọlọ́run abẹ́ sọ̀rọ̀ ọlọ́run ní yakudumu qawmuhu yawmal qiyamah ọba dàlẹ̀ kìyàmà yakudumu qawmuhu òun yóò ṣáájú nù náírà Fìràwọ́nà yóò ṣáájú àwọn ẹjọ́ rẹ̀ fa awradahumu nara ẹ̀rí wíìdù tẹ̀gánná nù ọlọ́run fa awradahumu nara wọ́n wá dà wọ́n sínú náà wà bí sàlì wíìdù lè mọ̀ wù ọlọ́run ibi tá a dà wọ́n sínú tó burú jáì ni mọ́jẹ̀mí àti yẹn o wọ́ọ̀dù ẹ̀kan tó lọ sọ́tù Mariamu òun náà ni tó ń lò sọ́tù Hud àwọn onílò fún Fìràwọ́nà nílò fún àwọn ẹlẹ́ṣẹ̀ kò ló fún mùsùlùmí lẹ́ẹ̀kan ní gbogbo Al-Qur'an tó fi kalẹ̀ kò ló fún Al-Qur'an fi kalẹ̀ kò ló fún ẹlòmíì lẹ́yìn àwọn kèfèrí tí wọ́n ti sọ̀rọ̀ àlùkìyámà bẹ́ẹ̀ ni ọlọ́run lo kálímà kan náà níbi ọlọ́run ní ọlọ́run búra lanahshurannahum ibi ayé àwọn náà ni ó a kò wọn jọ thumma lanuhdirannahum a wá ṣe ìṣìdọ́rù wọn nígbà tán ẹ̀fún fún ní ẹ̀ bá lọ bí gbà tí nǹkan fún yàn lọ́rùn bọ́lá bá sì kó wọn ní lọ pẹ̀lú pé ọkàn wọn wà tù tí wọ́n fi wọn wá kọ́lọ́run fáwọn lómi mu ọ̀hàhà òǹgbẹ́ wọn kò gbẹ nǹkan ní ọ̀hàhà òǹgbẹ́ wọn fi mú wọn ní ọ̀rùn bí gbà tí nǹkan fún wọn lọ́rùn ni àwọn wo ni àwọn kèfèrí ẹ̀dọ́ nígbà tó lọ́n sọ̀rọ̀ alkiyama tí kùránì min dáfàtìhì al'ula ila dáfàtìhì àkhírà awi dáfàtì ìsàníyà péjì láti fi pálí sí pálí gbogbo tó wà náà kùránì kalimatu ihdar gbà tó lọ́n sọ̀rọ̀ nípa alkiyama kò ló fẹ́ lómi àfahàn kèfèrí ọlọ́run tún lò fún wọn bí yáyà táwọn afárá káì kò ló fẹ́ lómi àfahàn kèfèrí ọlọ́ni lanuhdirannahum hawla jahannama àwọn kèfèrí ẹ̀fún fún wọn láti ọ̀run á fún bí ìgbà táwọn fún wọn lọ́rùn láti kó wọn débi náà èyí ò ní suratu Mariamu tábàlówó suratu Safati aya 57 ọlọ́run tún lò fún àwọn ẹni rẹ̀ kan nígbà tán bá wà lè jẹ́ náà tán wọ́n ní walawla ni'matu rabbi tí ìbá ṣe pé ìkẹ́ ọlọ́run lépa báwa náà ọlọ́run yóò lépa bẹ́mi àti lakuntu minal muhdarin àwọn náà bá máa bẹ́ẹ̀ ẹni tí wọ́n fún lọ́rùn débi náà ìdọ́rù náà àwọn kèfèrí náà ọlọ́run tún lò fún tábàtúnwò suratul Qasas aya 61 ọlọ́run ní afaman wa'adnahu wa'dan hasana sẹ́ni tá a sàdéhùn àlìjánà fún ṣé ẹ lè fi wé fàwọ́ làkì tó padà wá rí gbogbo kẹ́nà a ní ìkẹ́ ń bẹ nínú sàárè ìgẹ́ ń bẹ nínú ẹ̀ àánú àwọn ọlọ́run bẹ́ẹ̀ àforíjì ń bẹ́ẹ̀ àti ní wọ́n bá di ọjọ́ ìdájọ́ tí wọ́n ń dà wọ́n lọ yóò tún ra àánú ọlọ́run yóò tún wá wà àlìjánà gbogbo tó bá fẹ́ tọkàn rẹ bá ti fẹ́ kò sẹ̀ sí àrámù bẹ́ẹ̀ wọn ẹ bá ti wà àlìjánà gbogbo tó ní àyè má mú tí ayé náà ni ẹ mú lọ́hùn èyí tí ò ní pani lára bí sìgá bá wú ọmu wọn ó fún ọ sìgá bẹ́ẹ̀ mo bá wú ọmu láì jẹ́ náà ọ mi mu mọ́ mú táyé ni ìyàwó rẹ̀ ọ̀fẹ́ kọ́ mọ̀ pé kó àrẹ ọ̀ka fẹ́ ìyàwó méjì wú ọ̀fẹ́ ipá rẹ̀ òsìká àbí ìyàwó rẹ̀ ní ìjọ tí ó fi wá pa ọ́ dànù mọ́ wùlẹ̀ fẹ́ ní sùúrù kò fi wà lìjẹ́ náà ọ̀fẹ́ mẹ́rin ọ̀fẹ́ márùn ọ̀fẹ́ mẹ́fà ohun tóbìnrin wa máa jẹ tí ìfẹ́ kọ́kọ́ fẹ́ yàwó ọlọ́run ti yọpọ̀ nù ọkàn rẹ̀ ọ̀sẹ̀ ní rí bí nǹkan kan ǹdí ń já táwọn obìnrin mi ń já sínú yá kíni tí ó fi kọ́mpẹ́tì ń pọ̀ àmẹ́yìn ká bá wá lónìí. tààtò ọlọ́ni ẹni tí a wá sàdéhùn fún fàáwù wà láàkìhì tó bá pàdé ṣe é fi wé kàmán mọ̀tànáhù mọ̀tà al-hayati dunya ẹni tá a ní ó gbé ayé gbádùn ayé kìfèrí nù ẹni tí ní private jet ni kọfẹ́ mọ́sáfà kan tó ní. thumma huwa yawm al-qiyamah tó ń ti gbogbo tó gbádùn láyé náà ó bá dá al-qiyamah minal muhdarin ń bẹ́ẹ̀ náà tí ìfúnfún láti fún lọ́rùn débi náà báyìí. àwọn kèfèrí náà ni wọ́ọ̀dù méjèèjì ọlọ́run ò lò nígbà tí wọ́n sọ̀rọ̀ al-qiyamah fún mùmínì wala marra kò lò lẹ́ẹ̀kan báyìí
ó ti á di pé tẹ́wà níbẹ̀ òun lọ́lọ́run ti lò fún wọn. So ti so ibi tí màá bá délé nìní torí túláàsì ni àwọn reaction gbọ́dọ̀ wá torí pé wọ́n ti mú àwọn àfáà kan tí wọ́n ń tẹ̀lé nínú àwọn àfáà wa náà ṣáájú wa gẹ́gẹ́ bí saint dèdè tí wọ́n fi ń bú àwọn Sufi làwọn náà sí ló fi jẹ́ pé ó le fáwọn àfáà yẹn tí wọ́n bá ṣe mistake láti jáde wọ́n sọ fáwọn yẹn pé mo ṣe mistake lè yóò rí bẹ́ẹ̀ o àbí kì í ṣe mistake yìí tí mo mú ní àlàyé mi lórí ẹ̀ ni àbí nígbà ń gé káàkiri yìí kì í ṣe bí mo ṣe sọ́nù báyìí mo ṣe sọ fún clarity torí pé irú àwọn fatawa yìí khataruha ala al-umma la shadid مثل هذه الفتاوى التي تخرج من أفواهكم علماء السنة مثل هذه الفتوى التي تخرجون في هذه الآونة وفي هذه الأزمات الدينية خطرها على الدين لا شديد إن قبسني والله إن قبسني إن رأي رجوع وان كان can just me a lot of people tí ẹ pé wọ́n ṣe wọ́n kalẹ̀ ṣe ni wọ́n join Islam ni wọ́n fẹ́ ṣe dájà àtàwọn ńbẹ̀ lọ ogun ara wọn yẹn ni wọ́n kó wá nọ́ọ̀sì Islam pẹ̀lú àwọn fatwa súnà táwọn wí ìyẹn mélòó lẹ ti wẹ̀ sínú Islam tẹ́ mú gbogbo ilé èmi ò níbi tí gbogbo àwọn kan tọ́lọ́run ṣe ní haram ká má pè ní haram fáwọn yẹn bí tọ́lọ́run bá ti sọ̀rọ̀ rẹ̀ ẹ̀sọ́ bí tọ́lọ́run ànábì bá ti sọ̀rọ̀ rẹ̀ ẹ̀sọ́ bí tá bá ti ní ìjìmọ̀ àwọn àfáà lórí nǹkan ẹja sọ ṣùgbọ́n ẹni tí ó bá ti sí káwọn kan tí nǹkan kò yẹ kàn l'opportunity platform káwọn ní nǹkan kìyàsù nǹkan kan ṣe balabala káwọn ọjọ́ tí ò sí túmọ̀ kankan mẹ́ látàrí pé a fẹ́ support ráàyè kan tí èsì sì pé ráàyè òun ni àlọ́burú abadan ráàyè kan táwọn àfáà mú ni táwọn kan mú ni ṣùgbọ́n tí wọ́n bá wá mú èyí lè mú kó fẹsẹ̀ lórí àwọn jàmáà rẹ̀ ṣùgbọ́n tó bá ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á wo kí ní ìṣẹ̀lẹ̀ ayé nìsín ẹ sọ fáwọn tó bá yẹ kẹ́ ẹ sọ fún ṣùgbọ́n fàtíwá tó kó báwọn èèyàn tásì ní kọ́ àwọn àfáà àjọ wọn a máa ṣe bẹ́ẹ̀ tó máa ń ní opinion kan ṣùgbọ́n tó ní pé táwọn dé yìí opinion mi tó wà tó ní pé n tí ọ̀rọ̀ ọ̀hún lélẹ́yìí ọ̀dà kí ni sábàbù ìtìláàfì mariwiyat min Rasul sallallahu alaihi wasallam ó láwọn àdéhìsì kan tí wọ́n gbà látọ̀dọ̀ Ànábì sallallahu táwọn yìí bá bí pé àwọn àfáà síwádìí lórí ẹ̀ wọ́n bí Ànábì pé ayyul a'mali afdalu èwo ló dáa jù nínú eré tí ẹ lè múra ẹ wá rí bí àdísì mi Ànábì ó ní as-salatu fi waqtiha bima'na an tusalliya fi awwali waqti salat kẹmọ kírun lásìkò ẹ̀ tó bá ti wọlé ẹ tó wá rí nafsu riwaya tí èsì pẹ́ni tó gbà wá lọ́gbà ẹlòmíì lọ́gbà wá wọ́n á bí Ànábì ń bọ̀ mímí yòókó mi pé ó náà sì wà sọ yìí ayyul a'mali afdalu èwo ló dáa jù nínú eré Ànábì wá ní al-jihadu fi sabilillah yóò wà ní ká máa jagun sójú ọ̀nà tọ́lọ́hun súnmọ̀ yóò tó wá máa nǹkan mi wá ẹ tún wá rí níbò míì mú bí Ànábì léèrè àwọn míì náà tún bí léèrè pé rẹ Ànábì o ayyul a'mali afdalu èwo ló dáa jù nínú sẹ́ẹ̀rẹ́ Ànábì wá ní birrul walidayn kí ẹ máa ṣe dáadáa sóbi méjèèjì àwọn afáwa ń béèrè wọ́n sì wádìí pé kí ló dé tí àwọn abúgbò ẹ̀ náà ló sì wà sọ̀hẹ́ kí ló dé táwọn ìdáhùn yìí ìbéèrè kan náà ni ayyul a'mali afdalu èwo dáa jù nínú sẹ́ àwọn tó gbà wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ló dé tó wá jẹ́ pé ìdáhùn rẹ̀ yàtọ̀ọ̀tọ̀ àwọn afáwa rí pé tí ìdáhùn rẹ̀ fi yàtọ̀ọ̀tọ̀ ni pé tàbí wá láàrin àwọn kan wọ́n yìí kírun lásìkò rẹ̀ àwọn wọ́n ń ṣe dáadáa sóbi wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá lógun yá wọ́n sáré gbé dání so wọn ní problem pẹ̀lú yìí ibi tí wọ́n láàkì sí òun ibẹ̀ ló dáa fáwọn lànàbí òfin ní al-jihadu fi sabilillah lọ́dọ̀ tí ẹlòmíín mẹ́tọ́ yẹ pé ogun ni gbogbo nǹkan ló lè ṣe àìrún ni ọ̀rọ̀ Ọlọ́run tí ká sì dáadáa sóbi ọ̀rọ̀ Ọlọ́run tí ṣùgbọ́n ogun ẹ̀mí rẹ̀ ọmọ sí ìyìn orí tóun kù sí òun ló dáa jù sí kìí ṣe pé gbogbo nǹkan ànábì òwú ọ̀ráìtì ó ṣe ráìtì náà ànábì sí wí ṣùgbọ́n ibi tí ń kálukú kù sí bí ẹni tí ó ti lọ Mọ́kà ni tí wọ́n ti lọ Mọ́kà ó ti gbìyànjú ti lọ Mọ́kà wọ́n fẹ́ sí láàánú kò sì tí ilé mi rẹ́ǹtì ní sì ń gbé wọ́n á ní kó tún wá lọ Mọ́kà nígbà tí lọ kan yìí lọ́ra yẹn bá wá ibi tí ó gbé yìí ló make sense yìí ló make sense. an ummi mubashirin àti ìsìnkú parí ẹni lọ́dọ̀ ya ńlá wa kan tí wọ́n ń pè ní àwọn sọ̀hábíyà tí wọ́n ń pè ní ummu mubashir lórúkọ ọmọ rẹ̀ mubashir qalat ó ní qala rasulu sallallahu alayhi wa sallam anábì ní la yadkhulu an-naru ahadun ẹnì kankan ò ní wọná ẹnì kankan kò ní wọná táwọn dọ́kọ̀ ní buwọ́wọ̀ yìí
nínú àwọn wo shahida badran ẹnikẹ́ni tó bá witness tó jagun Badar oníwọ́ná wal Hudaybiyah àti ogun Hudaybiyah yàrá wa Hafsa tó jẹ́ wa Nabi tó jẹ́ ọmọ Sayyidina Umar wọ́n sì bẹ́ẹ̀ ummul mu'minin wọ́n wá ní yàrá wa Hafsa wọ́n ní wọ́n sì bẹ́ẹ̀ yẹn tárábìnrin náà ń bẹ tí ń bèèrè lọ́wọ́ Nabi tánàbí sì ń dàlú àwọn fún àwọn nígbà tánàbí wá ní ẹnikẹ́ni tó bá witness tó jagun Badar ò ní wọ́n náà àti Hudaybiyah àtòkùn Hudaybiyah ìyá ńlá wa ń bèèrè pé alaysa Allahu yaqul sí èsì pọ́lọ́hún ti sọ ni pé wa in minkum illa wariduha kò ní sẹ́nì kankan mú yín illa wariduha àyàfi kó débi iná náà kó débẹ̀ làwọn tú sí kéèyàn débi nǹkan so ibi tí wọ́n gbẹ́ kòtò báyìí gbogbo nǹkan wà nù ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ báyìí wọ́n á na bíríìjì sí odò tán na bíríìjì sí èyàn débi odò ṣùgbọ́n kò ní kéèyàn wọnú odò torí pé èyàn ti gun bíríìjì nígbà tí yàrá wa béèrè pé àṣìbí àná Ọlọ́run ló ń gbà yìí pé wá rí dùn wá á débẹ̀ kọ́ọ̀l alábìwá ní alam tasma'ihi yaqul ṣé wọn ò gbọ́ tọ́lọ́run tó wá sọ lẹ́yìn ìgbà wọn pé thumma nunajji alladhina taqaw ṣùgbọ́n àwọn mùmínì ò ní wọnú ẹ̀ torí pé àálà wọn kò bí ìyá náà àdìsí tá a kà yìí àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ni akhrajahu al-imam Muslim ibn Sahih Muslim akhrajahu al-imam Ahmad imam Ahmad gbà wá akhrajahu al-imam Ibn Hibban àtàwọn àwọn aládìsí tí wọ́n gbà wá tó fẹsẹ̀ nílẹ̀ púpọ̀ so eléyìí tí à ń ṣe yìí àwọn àfáà wa pàápàá jùlọ àwọn àfáà wa tí àwọn fatuwa tí wọ́n ń ṣe ní ẹ̀sìn lára lásìkò táwa yìí ẹ jẹ́ á sọ the way it is àwọn fatuwa tí wọ́n ń ṣe yìí tó bá yẹ pé fatuwa tó olójú kan ni tí wọ́n bá ṣe kò sẹ́ni kan tó ta fún wọn lórí ẹ̀ tọ́lọ̀ sọnù. ẹni bí ẹ̀ bá ti fẹ́ gba Islam Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Ẹ wọ́n sá. Yes sir. Mo wà lórí program máa pè yín padà tí wọ́n ti parí. Okay. Yeah, inshallah. Now, Hello? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nah, binu, kana awal lu send message kasih. So, bitan salah ini pe, ẹ̀yin àfáà wa tí abẹ́yìn brothers wa tẹ́ súnmọ́ àwọn mashayikh wa ẹ jẹ́ wọ́n mọ̀ tí ma yu'ani al-Islam fi hasi sáà àsìkò táwa yìí ní tí Islam ń dojúkọ ẹ ṣàlàyé ẹ̀ fún wọn kí wọ́n mọ̀ dáadáa hikima tọ́lọ̀ ní aka apply CBS síbi dáwà kìí CBS síbi dáwà ní tó fẹ́ máa pèpè tó ní tó léwu jù tó lẹ́sàn jù ṣùgbọ́n ewu rẹ̀ náà bó ṣe lẹ́sàn jù ló ṣe léwu òní kéèyàn yàn àti máa pè àwọn ìṣojú ọ̀nà Ọlọ́run kọ ìyẹn ní pọ̀sìn kó ṣe níṣẹ́ tó fẹ́ máa ṣe ẹ̀sán mọ̀ pọ̀ ń bẹ́ o ewu rẹ̀ náà wá pọ̀ fún wájú Ọlọ́run so ó ti lè sàwọn ṣẹ́kan kọ́ tó ń kọ́ láhùbáàlà tí wọ́n sẹ́ ní kí ẹ̀ fún kẹrin àwọn èèyàn nínú àwọn fatuwa yìí ti jọ kó nú ẹ̀sìn ọ̀kọ́ látàdúró ẹ̀yìn lè mọ́mọ́ kẹrin àwọn èèyàn nínú àwọn fatuwa yìí adé àfat imanahum ló ti sọ imani wọn dọ̀lẹ bí nǹkan bá ṣe rí bẹ́ẹ̀ náà ẹni tó bá fẹ́ fẹ́ sílẹ̀ o wọ́n pa ní ìsọkó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n káwá ṣe ìsọkó rí bẹ́ẹ̀ náà pẹ̀lú ògbó Ọlọ́run lọ́la á sọ̀rọ̀ lórí ẹ̀ ẹni tó bá fẹ́ sin Islam lẹ̀ sí wọ́n ní kí wọ́n pa káwá ṣe gbà pé wọ́n ní kí wọ́n pa náà ni níbi ẹ̀ ṣe gbé nǹkan kalẹ̀ àtàwọn àlàyé tí ó kún tí ó fi yí àwọn èèyàn tá à ń sọ fún àdúrà àwọn tí wọ́n ń gbà ìsìlámù yìí ẹ wá ní ká máa ṣàlàyé fún wọn pé ká tó kún tó fẹ́ gbà yí ọba bá ti filẹ̀ wọ́n pa ò ẹ sì fẹ́ kó wọlé tálà nábì pè sínú ìsìlámù tó fi yín tì ń dì í ìsìlámù tó fẹ́ gbà yí o á pa ọ́ ẹbí ò sí bẹ́ẹ̀ anábì ń ṣe wọ́n lọ́dún yìí ní n tó wà nú ẹ̀sìn ní dúdú n tó wà nú ẹ̀sìn lẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run lànábì ń kà fún wọn ẹ wà lìjánà ẹ sì báyìí ẹ sì báyìí ẹ sì báyìí ẹ gbà báyìí Ọlọ́run ti sí ni ẹ bá wọnú sàárè Ọlọ́run sí ni Ọlọ́run ti ṣe ni dáa nábì masalul jannati allati wa'ida al-muttaqun ẹgbà tọ́lọ́run ròyìn ẹ̀sọ́tù Muhammad ṣàlàyé fún wọn masalul jannati allati wa'ida al-muttaqun nábì ni ẹwà ẹjẹ́ ń ṣàlàyé fún ẹjẹ́ ń júwe fún yín
irú àpèjúwe irú tí ń bẹ nínú àlìjánà tọ́lọ́run promise yín ẹ wá gbọ́ fiya anharun musaffa ọlọ́run wa ànábì wa ń kà lọ ànábì wa ń kà wọn kan lọ. So ẹ jọ̀ọ́ à ń rọ àwọn àfa wa àtún àpíìlì sí wọn the same time irú àwọn wá sí báyìí irú àwọn fatuwa báyìí tí ń gbó fàyàrà báyìí ń kó bẹ́sẹ̀ Islam ń kó bẹ́sẹ̀ Islam ń kó bá àwọn mùsùlùmí ń kó bá àwọn tó fẹ́ join Islam àwọn onírú fatuwa bí ò sí sún ànábì gbọ́rọ̀ kalẹ̀ báyìí ànábì tó tọ́lọ́run kó gbogbo ẹ̀ lé lọ́wọ́ tó yẹ pé nítorí bá ti sọ ó dòfin ẹ̀sìn kì í ṣerú wádìí yìí lànàbì fi gbé kalẹ̀. وقد أمرنا صلى الله عليه وسلم أن نصاحب دعوتنا بالحكمة. القرآن ló sọ pa láṣẹ bẹ́ẹ̀ أن نصاحب دعوتنا أو دعواتنا gbogbo àwọn pèpè wa tá fẹ́ máa pè sójú ọ̀nà tọ́lọ́hun أن نصاحبها بالحكمة kájọ bá ká fi bá rẹ ká fi pẹ̀lú ẹ̀ wisdom ká má torí pa ní followers aláwọn gullible followers wọ́n ti gbọ́ báyìí wọ́n máa jà ní gbọ́n tí wọ́n yé nísìn lọ́dọ̀ wọn nísìn àdíkìkan ọmọ sọ fún mi pé àdàgbà mímọ̀ kọ ma lérí kí n mọ́ sọ lórí ọ̀rọ̀ fọ́tò ìwé ẹni tí ó jáde wá tí ó wà sàlàyé rẹ̀ fún mi dáadáa fọ́tò yìí táyà yìí onímọ̀ ìyàwó náà ẹyọ kan ìyá bá ti wọ́ fọ́tò tán ni ọmọ yá òun ni àrùsùm kọ́ ọmọ ya kọ́ ọmọ fọwọ́ ara rẹ̀ bí wọ́n kìíní àwọn kí náà máa ń pè àwọn ní artist wọn ìyá tó máa dúró nǹkan ìyẹn lànà bí wí kí n tó sọ yìí nìkan àtàwọn ní status àbí kí náà máa ń pè wọ́n ni wọ́n ya àwòrán àwọn èèyàn tí wọ́n mọ bí eré sàlàyé náà jò ní níta ànábì ń wínú àwọn èèyàn ló wà lásìkò ànábì kò sírú fọ́tò yìí àwọn afáwá discourse ẹ̀ pé sí fọ́tò yìí náà wà àbí ọ̀wọ́ àgìlàbíyàtù àwọn tó pọ̀ jù náà àwọn afá wọn ní fọ́tò eléyìí ò sí mbẹ̀ kò sí mbẹ̀ torí pé fọ́tò eléyìí tá a yà bí èèyàn ṣe rí kọ́ àyùbá ní kò sí rẹ̀ jẹ́ nu fọ́tò bọ́ bá ṣe dúró ló sì bára rẹ̀ fọ́tò tán ní ká má yà ní pé fọ́tò kan tó yẹ pé àwùtúdọ́ọ̀hì khalqallah tí ó mọ mú gbígbà tí wọ́n náà inventing kankan àbò creating kankan tọ́lọ́wọ́n ẹ̀dọ́ ọlọ́run kan tọ́lọ́wọ́n dá wọ́n náà wá dárú ẹ̀ kí a ká imagine kó picture something in his head in his brain kó wá gbé wá kó wá yà pẹ̀lú ọwọ́ rẹ̀ kalẹ̀ lẹ́bàá káyọ̀ máa wò ẹ bá lórí sí museums ẹ ra àwọn nǹkan ọ̀hún bẹ́ẹ̀ àwọn èèyàn wọn lànà bíi sallallahu alaihi wasallam kó tó bá dàlù kíámà á sọ fún wọn pé yá nǹkan báyìí yéé gbogbo ẹni tẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí fọ́tò mi sàlàyé fún yín tí ò jẹ́ tí dẹ́yìn tẹ́ sọ̀rọ̀ lóhùn òun ni pé tí mo ní kẹ́ ẹ ṣe ẹ̀ tí ì ṣe torí pé ọ̀rọ̀ bá tọ̀ mọ́ ẹ dáhùn ẹ̀ ẹ má wulẹ̀ fò lọ síbi fọ́tò ẹ kọ́kọ́ dáhùn yín ná wọ́n ṣe kìyàsù ta ni ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kò sí ti jẹ́ kìyàsù ibi fọ́tò mi lè ṣe ẹni tẹ̀ tọ́jọ́ mọ́ kìyàsù ṣe é mọ bí wọ́n ti wọn kìyàsù ni wọ́n kájà lè ká wá ṣàlàyé ẹja níbẹ̀rù ọlọ́run látara àwọn èèyàn wa tí wọ́n ń ṣẹ̀sìn ẹ̀sìn já níbẹ̀rù ọlọ́run látara ẹ̀sìn bí tọ́lọ́wọ́n bá gbé wa dé kò sí ní tá a lè ṣe tó lè gbé wa débẹ̀ tọ́lọ́wọ́n bá kọ́ mọ́ aláyè kò sí ní tá a lè ṣe tá a fi ní inna taqillaha fi dinina ìjà bẹ̀rù ọlọ́run lórí ẹ̀sìn ìjà bẹ̀rù ọlọ́run ká má ṣe àwọn èèyàn lọ́nà tọ́lọ́wọ́n bá pè láburú ẹ má pè láburú fáwọn èèyàn bí táwọn afá bá ti ṣe yapa ẹnu ẹjá àwọn èèyàn mọ̀ pé wọ́n ṣe yapa ẹnu o ṣùgbọ́n èyí tẹ́yìn mú ní ìtẹ́ ẹ̀rùpọ̀ dà àti dítẹ́ fi mú kìí sànábì lọ sọ pọ́n kìí sọ ọlọ́run lọ sọ pọ́n ẹ wá yanu ẹ ṣàlàyé ẹ pé gbogbo ẹni tó bá ti ya fọ́tò inú náà ni yóò gbé jìnnà sí kẹ ọlọ́run yóò máa bá alálùkù ẹ̀yìn yìí náà ní pásítọ̀tù torí pé ẹ ní pásítọ̀tù ó mọ̀ pé ẹ ń travel ẹ ní driving license ẹ ní fọ́tò ẹ mọ̀ pé ẹ ń tra ẹ mọ̀ pé ẹ ní àwọn èèyàn mọ̀ pé ẹ ní ẹ wá ń tra àti fúnra ara yín ní maharaj ẹ fẹ́ fúnra yín ní exit kan tẹ́ gbà jáde kúrò nù nǹkan ẹ wá ní àyàfi tó bá yẹ pé òwúrà ní sáà nábì ló yin tí àyàfi fọ́tò ìrìn àjò nìkan sáà nábì ní travel nìkan kẹ́ travel ní ẹjọ́ kó lu yẹn mọ́ travel ètò ìbá ti lọ ìrìn lọ ájì kójòkó lọ ní kójòkó lẹ́kọ̀ọ́ kójòkó lẹ́ Yorùbá kójòkó lẹ́ Haúsá dandan kọ́ni kẹ́ drive mọ́tò ẹsẹ̀ bá nábì ti ṣe bẹ́ẹ̀ ti ní káfẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn jẹ́lẹ̀ ewu jàfá jàbátá lọ ní kò ya fọ́tò kò sí kankan kò ya fọ́tò kò sì ṣe fídíò àwọn táwa máa pé wọ́n dúró ní tí wọ́n wí nù gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fídíò tẹ́ ní fọ́tò ọ̀dà fídíò ẹ lọ béèrè láwọn tí wọ́n bóyá kẹ́ gbọ́ sáàchì ẹ̀ ṣe fídíò náà ní fọ́tò àbí kẹ́ ṣe fídíò ẹni tí bá ti ń ṣe fídíò ò ti ya fọ́tò nítorí fi mọ̀ pọ̀ ya fọ́tò ni pé pọ́ọ̀sì rẹ̀ pọ́ọ̀sì fídíò tó ń ṣe bí ọ̀bá ní di fọ́tò sógbà tó ti pọ́ọ̀sì rẹ̀ ń ní ó ti di haram yàtọ̀ tó play rẹ̀ tí tó ń lọ ó ti di halal anna lakum kayfa tahkumun anna lakum hadha ọba alikiola labẹ bimannihi wa fadlihi wa karamihi wa ihsanihi Ọlọ́run kó tún wa ní ẹnì kọ̀ọ̀kan wá ṣe Ọlọ́run kó tẹ́wọ́ gbọ́ àwọn gbìyànjú tá à ń ṣe Ọlọ́run kó sì yóò wúlò láwùjọ. Hadha wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.